Bismillahirrahmanirrahim. Mo kí Ọlọ́run, mo kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri gbogbo ayé, àti Kristẹni àti Mùsùlùmí inú wa, gbogbo àwọn Ògbómọ̀ṣọ́ yín àti oníṣẹ̀ṣe inú wa, gbogbo wa ni mo kí. A kú bí ojú ọjọ́ ṣe rí, a kú àsìkò yìí, Ọlọ́run ní fi wálẹ̀. Mo kí bàbá wa ọlọ́lá jùlọ, bàbá wa ọlọ́lá ni, bàbá wa Láyélúwà, ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òròmọgẹ́gẹ́ the third, kábíyèsí o. Mo kí bàbá, Ọlọ́run yóò bá wa fi yín lọ́kàn balẹ̀, yóò fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún yín, a wá fi ẹ̀yin náà láyà balẹ̀ lórí Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá wa dúró tì, Ọlọ́run ní jẹ́ kí kẹ́ kánjú kú. Ògbómọ̀ṣọ́ lọ nígbà tí Ògbómọ̀ṣọ́ da yóò dùn. Gbogbo àwọn tó bá ní kẹ́ má rí ṣe, Ọlọ́run kó jẹ́ wọ́n má yé. Ẹni bá ní kẹ́ má rí ṣe, kẹ́ lò wọ́n mọ́ gbà. Ẹni bá ní kẹ́ má rí gbà tí yín lò, bàbá kí wọ́n fayé lẹ̀ fún yín. Gbogbo pílánì tọ́lọ́run fẹ́ lò ní fún ní dáadáa l'Ógbómọ̀ṣọ́, Ọlọ́run bá wa ṣe nírọ̀rùn fún yín. Àbákà àwọn tó ní Ògbómọ̀ṣọ́, àwọn kó wọlá àwọn bàbá yín tí wọ́n ti jẹ, kó wọlá àwọn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Kábíyèsí o fún bàbá Ghandi, ọba tiwa nu, ọba tiwa nìyẹn, ọba wa nu, and we are proud of him. Bí èèyàn bá ní ọba yẹn lù kan, bí èèyàn bá mọ iye, nígbà tó ń bá fún yàn ní, tó bá fún ẹ ní gold, ó mú gold lọ́wọ́, ó wá mọ ìtumọ̀ tó mú lọ́wọ́, bí ìgbà bó ti máa rí nìyẹn. Ọ̀rọ̀ tí mo wá fún kí n tó lọ síbi ọ̀dọ̀ fídíò bọ̀bọ̀ Yorùbá, ojúlówó ọmọ Yorùbá yìí. Àkọ́kọ́ mo fẹ́ bẹ̀ àfáwà Sugar, àfáwà Skill, àfáwà Wákìlù fún gbogbo Yorùbá yányán. Ẹ má bínú, mo wo fídíò kan tí wọ́n ti fi allegation kan bàbá wa Lọ́ba Níkà. Àwa kì í gbè lẹ́yìn irọ́ o, ń tá a bá rí lásọ. Lóòótọ́ ni mí náà wo fídíò gbà tí àwọn rábítọ̀ wa bàbá Sugar right lóòótọ́ ní tí wọ́n sọ ni pé ńgbà tí wọ́n ń jó lọ́wọ́ ní ìmáàmù Tọ́lá, kí ni wọ́n bá débẹ̀? Ìgbà tí wọ́n ní nígbà tí ọba sọ fún wọn pé ìmáàmù gbé àwọn lọ sí court nípa wípé ọba kọ́ ló fi àwọn jẹ ìmáàmù, bàbá wa Wákìlù wa ń sọ fún wọn pé àwọn náà wà ńbẹ̀ ńjọ́ náà, wọ́n náà ká sí Pàràkòyí náà pé àbá Pàràkòyí náà wà ńbẹ̀, pé ìjọ́ gan ni gíláàsì tó wà lẹ́nu ọ̀nà kan fọ́. Wọn ò ní bí ìmáàmù Tọ́lá ti ṣe wọlé, ó ní gíláàsì fọ́. Àsìgbọ́ ni pé bàbá wa Lọ́ba Níkà, bọ́lá wọn ti dá wọn sójáhùn ni wọ́n akin. So mo sì mọ̀ pé bàbá Lọ́ba Níkà náà wọn ò fi insult Wákìlù, àmọ́ bí Ọlọ́run ti ṣe rán oníkálùkù ní sẹ́gbẹ́ tí máa sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So bàbá Lọ́ba Níkà, mo bẹ̀rẹ̀ dúró Ànábì Muhammad, ẹ dákun ẹ̀yin náà ẹ máa bá wa ṣèṣù tó pa àwọn èèyàn ọmọ wo àṣìṣe yín lọ́wọ́ tẹ̀ wáyé bí tí wọ́n gbà mú yín, especially ẹ̀dá àwọn bloggers bú tí wọ́n fún lówó yẹn, àwọn tí jásí pé wọ́n ń wá ọ̀nà tí wọ́n fi bàbó kọ yín jẹ́. Ọlọ́run sì lè borúkọ yín jẹ́ torí tẹ́tẹ̀ ń ṣe ṣiṣẹ́ family yín, iṣẹ́ ìlú lẹ̀ ń ṣe, so kò sì lè bàjẹ́ fún yín. Ọlọ́run lè bà orúkọ yín, kò lè bàjẹ́. So ẹ dákun ẹ̀ náà ẹ bá wa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn, bá wa wọ online kí bá wa ṣàtúnṣe fún bàbá Wákìlù pé kí wọ́n má bínú torí pọ́ìntì yẹn èmi náà gbọ́, wàláhì mo gbọ́. So Lọ́ba Níkà náà wọn kì í ṣe àjẹbí má mọ̀,
mo kí gbogbo àwọn tá a ti ń wá sí online Queen Sharon, God bless you my sister. So bàbá wa Wakil fún gbogbo ilẹ̀ Yorùbá, bàbá wa Iskil, bàbá wa Sugar, ẹ má bínú abẹ̀yìn lórúkọ bàbá wa àfi ọba Gandhi bẹ̀yìn lórúkọ bàbá wa Zubairu Muhammadu Zubairu Lobanika tọrọ bàbá wa ni wọn ẹnìkan ò lè kíní kan ò sì lè ṣẹlẹ̀ àwa kì í ṣalábòsí ẹni bá ṣe mo ní kíní kan tí n bá ṣe tí ò dáa bá mi wí má bò mí láṣìírí. Mo wá kí gbogbo ojúlówó ọmọ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́, ojúlówó ọmọ ọkọ mo kí gbogbo wa bàbá wa Kàmú Ìdòwú Oyèbísí, I really appreciate you sir. Bàbá sẹ́ jù mí dátà tán nísìnyí wọ́n ní kọ́ ká máa fi zẹ̀ àwọn òwì àtọrọ rẹ̀ ṣùgbọ́n àná Muhammad ó ní ma lam yashkuru nasa lam yashkuru Allah, ó tún wá ní ma lam yashkuru qalilan lam yashkuru kasira. Gbogbo ẹni tó bá sórí fún ọ tó bá dúpẹ́ ó dàbí pé ẹni tí bọ́lọ̀ bá sórí bóyá èèyàn bá sórí fún ẹ tó bá dúpẹ́ bí Ọlọ́run bá sórí fún róńtàn náà kò ní mọ pẹ́ dú. tọ́wọ́n bá fọ́ ní nǹkan kékeré tó bá dúpẹ́ bẹ́ẹ̀ ni bá fọ́ ní ńlá ò ní dúpẹ́. wọ́n ní ìsẹ́ àwọn olègé náà mìíràn ṣúkúrì ká sì ṣàfihàn orí pílápẹ́jà báyìí sí báyìí fún mi o inú ọpẹ́ ní ń bẹ kì í ṣe pé bóyá àbí kíní kankan àwa Kàmú kò ní burú fún yín. Bàbá wa mo kí gbogbo àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá, Ọlọ́run ní jí ó bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run lójú wa Ògbómọ̀ṣọ́ yóò dùn yóò dà lójú wa náà ni Ògbómọ̀ṣọ́ yóò dùn yóò sì dà ní bàbá Ọlọ́run àsìkò tí bàbá Gandhi jẹ yìí Ògbómọ̀ṣọ́ ò ní dàrú. Gbogbo ohun tí ń mì yìí Ọlọ́run bá wa tó bí ó ti tó ń bí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀pọ̀n àgbo kan máa ń mì ní kò ní já Ọlọ́run bí ó ti tó ìyún bá wọn. Àkọ́kọ́ ọ̀rọ̀ tó gẹ̀fẹ̀ láyé ẹ bá wa kìlọ̀ fún eléyìí máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹ dákun ẹ ó dàn fún mi. Ẹ dákun ẹ má bínú mo sáré lọ yanjú kankan ni. Ẹlẹ́ẹ̀kejì tí máa wá wọ́ọ̀nù bọ̀bọ̀ yẹn nìyẹn bọ̀bọ̀ yẹn lélẹ́yìí. Ìwọ lọ ń kọrin fún kábíyèsí ọba Gandhi torí pé bàbá wọn ni wọ́n ń kọ petition fáwọn kan ó wá ń kọrin ọ̀tẹ̀ ó ń kọrin wọ́ọ̀nì lójú tiẹ̀ ọgbọ́n nù. Àwa lè ti sọ fún yín pé gbogbo ìwọ tó bá lóò lọ́pọlọ tó lóò lẹ́kọ̀ọ́ bó lè sọ̀rọ̀ sọ́ba á jáde fún ẹ. Mo ti gbàgbé bó ti kọrin yẹn ó kọ́ dáadáa kan báyìí tó ní ẹni rán wọn lẹ́wọ̀n kó mọ̀ ṣe kinní kan ẹ̀wọ̀n wo lọ bá rán bàbá rẹ̀. Wọ́n kàn ní a máa bu yín ni tí ẹnu ò bá ti fi ẹ̀yìn àti máa bu ọ ṣe rí. Mo máa ń sọ kinní kan ìwọ tán bá bú bàbá rẹ níta tán bú dàdí ẹ níta o tí ìwà jà kó o fara ya ọ wá lọ lílọ ní dádì mi wọ́n bú yín wọ́n lẹ́nìkan ní gbádùn ìwọ ọmọ àlè nírú ọmọ bẹ́ẹ̀ ní dúró dègbà tọ́ba bá ní máa bú ọba ò ní ẹ̀bà láyé sọ pé ẹ máa dá wọn lóhùn láyé ẹ̀tọ́ ti wá ní táwa náà mọ̀ pé béèyàn bá rí ọba fín. Ẹ wo àwọn Ìlọrin mo máa ń fi iye tí wọ́n ṣe sample bàbá ọba Ìlọrin Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Béèyàn kan bá ṣe òṣọ́ba Ìlọrin ọba Ìlọrin kọ́ ni ó fún lé sí i. Àwọn kan ti kóra wọn jọ àwọn ni wọ́n bọ wí wọ́n á bá ẹ wí wọ́n á rán níbi tó fẹ́ dé. So
ìbí àwọn pọ́n ọba wa lé wọ́n pọ́n ọba wọn lé ni wọ́n ẹ̀ta náà ní buyì kún ọba wa wọ́n ẹ̀ta ní buyì kún wọ́n ẹ̀ta ní buyì kún ọba wa ìwọ ọ wá jáde ọ̀rọ̀ tí já sí pé tí a bá taná ọ̀rọ̀ yẹn kò gbábi kankan kan ọ́ àwa táwa tiẹ̀ sí ń sọ̀rọ̀ yìí ọkàn àwa tọrọ ọmọ ìlú là wà táǹbàbà ti Ológbòmọ̀ṣọ́ ibo lágbólé yín wáyé tí o fẹ́ ru ẹrù ẹlẹ́rù tó fẹ́ fa tiẹ̀ dání wáyé tó fẹ́ forí ara ẹ gbá tí àwọn mọ̀lẹ́bí rẹ ò ní lè gbé kù lórí rẹ̀ ó kàn sì jáde ó wá kọ́kọ́ kí ọba kábíyèsí o ọba Ghandi o ó wá ń fi orin wọ́ọ̀nù ọba gbogbo yín ẹ̀ ṣe wá gbádùn báyìí ẹ ti wá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ọba Ghandi ẹ ti sọ di kí mo fẹ́ pè ẹ ti sọ di chingọ́ọ̀mù tí kálukú náà fi ń panu. Tí kálukú fi ń panu. Bẹ́ẹ̀ ni bàbá Ọbalọ́ba Níkà náà wọ́n ṣe fídíò mi bàbá Akínní Ọbalọ́ba Níkà wọ́n ṣe fídíò èmi náà fẹ́ kí wọ́n ṣe fídíò fún bàbá wa Iskele bàbá rí pé bàbá náà nígbà tí bàbá yẹn ti wà dáadáa nígbà tán dógún sọ́njọ́ ní gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n sì dìde wọ́n tọrọ àforíjì wàláì so bí àwa náà bá ṣẹ̀ wọ́n ẹni tí ò bá ní jálábòsí bí o bá ń fi ẹ̀sùn kan àwọn kan ìjọba tí wọ́n àwọn ìyẹn tí wọ́n ń try táyé tí wọ́n ń táwọn èèyàn ń gbọ́ báyìí ìjọba tí wọ́n fẹ̀sùn kàn wọ́n náà ìwọ náà gbọ́dọ̀ sí kíni kó láti jáde kó kéèyàn tọrọ tó bá need explanation kéèyàn explain tó bá need àforíjì kéèyàn tọrọ àforíjì. bàbá náà ní mẹ́ńtọ́ àwọn ò rí fídíò wọn ò sì ṣe bẹ́ẹ̀. so bọ̀bọ̀ ọmọ ìbísọ̀mọ wo ni tí ń gẹ fìlà yìí ẹ dákun ẹ bá mi share fídíò yìí ẹ bá mi táàgì ẹ kó dé ọ̀dọ̀ ẹ̀ wojú mi dáadáa o lè pè mí o lè ṣe fídíò kó ààyè wà fún láti fún mi lésì àbí láti bú mi ṣùgbọ́n mi ní sàn kankan fún ọ mi ò ní ìní sọ bí mo ti o lè àkọ́kọ́ ni pé o lè rí èmi o lè rí dì mí àmọ́ mi ń sọ fún ẹ pé tó o bá jáwọ́ nǹkan padà sí ọ mo fi Ọlọ́run tó lẹ́mìí mi búra sí tó o bá jáwọ́ ń pa pé tọ́rọ̀ yẹn kéré sí ó wúwo lẹ́nu tiẹ̀ kó o kàn máa sọ̀rọ̀ sọ́bẹ̀ níyàwó kódà gan inú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ arábìnrin wọn ń pè ní Bùkálà ọmọ Ògbómọ̀ṣọ́ bó ti ṣe pé ń sọ̀pọ́ọ̀tì Ògbómọ̀ṣọ́ tó ní ìjọ tí arábìnrin yẹn sọ̀rọ̀ kan tó ṣe mistake mo correct ẹ̀ arábìnrin yẹn sọ̀rọ̀ kanjọ́ kan gbà tí àwọn kan kóra wọn jọ tí wọ́n lè holé ọba lórí tí wọ́n ń ṣe ẹsẹ̀ ẹ̀ máa lọ arábìnrin wa sọ̀rọ̀ kan pé bàbá kò yẹ kẹ́ ẹ mú lágbájá dání ẹni tẹ́ ẹ mú dání ló jẹ́ kí wọ́n máa holé mo wá sọ fún un pé ìbàjẹ́ ni kéèyàn máa kọ́ ọba ni tí ó ṣe tálàwá yìí tí ìbá ṣe Facebook tó gbàgbọ́ aláìsí èmi lè dún wájú ọba kí n máa wí gbogbo tí mò ń wí kí wọ́n á ní kábíyèsí ẹ jòkó fẹ́ bá yín sọ̀rọ̀ ta ni so tọ́lọ́mù bá tẹ̀ wá fún wa láàyè àti wá ní ká máa dá sọ̀rọ̀ online àwọn nǹkan bẹ tí wọ́n ń gbọ́ wa tí wọn ò ní ever láyé comment àmọ́ wọ́n ń wò wá bá ti ń sọ yìí àwọn tó jù wá lọ àwọn tí wọ́n ní wá àwọn dá sí pé tán bá ní kọ́lọ́hún kó ṣe báyìí yóò sì ṣe wọ́n ń wò wá àwọn tí wọ́n ń lọ́pọ̀lọ́ àgbàlagbà rí wọ́n ń wò wá bẹ́ẹ̀ yóò bá sọ̀rọ̀ fìlà ká ìsọ̀rọ̀ má wo owó tí wọ́n kó fún ẹ má sì wo owó má wo ohun tí wọ́n náà fẹ́ rí kó wá sọ̀rọ̀ kó wá sì sọ tó o bá sì sọ tán gbogbo owó tán fún ẹ àbí tó fẹ́ rí lè mọ́ láǹfààní àti kápá nǹkan yẹn mọ́ ọ̀ràn tí yẹn bá dá. mo sọ fún arábìnrin yẹn gbà yẹn mo ní ìyẹn kó ọ̀rọ̀ sọ́ba lẹ́nu ọba kò yẹ kẹ ń gbò tún já nìkan ó tún ní kábíyèsí ó yẹ kẹ máa wọn èèyàn súnmọ́ who are you tálà wá táàmù advice ọba pé nǹkan báyìí ló yẹ kó ọba ó ṣe àwọn tí wọ́n láǹfààní àti máa sọ pé ọba kásíbà òun làwọn olóyè tí ọba yàn
bí ìmáàmù ọba ti yan àwọn tí represent mùsùlùmí onímáàmù ìmáàmù tí mùsùlùmí kan bá ní problem ìmáàmù ni ó sọ pé ọba àwọn mùsùlùmí wá wọn ní ìdìkan báyìí o ẹ ṣàánú wa o bẹ́ẹ̀ làwọn aláwọn olóyè ọ̀tún òsì oníkálukú ló ní ibi tí àwọn tí wọ́n represent wọ́n belong sí àmọ́ kí ọba wá ṣe ní nǹkan ká mọ pẹ́ẹ́pẹ́ ká mọ ní ọba yìí náà ṣe wá ṣe báyìí no bó bá jọ sàkálà kọ́ jọ sàkálà bó bá jẹ́ òṣokolo kọ́ jẹ́ òṣokolo owó sàkálà ṣokolo bẹ́ẹ̀ yẹn ọba sọpọ́ọ̀tì ọba tó sọpọ́ọ̀tì ìlú rẹ̀ sọpọ́ọ̀tì ìlú ẹ̀ sọpọ́ọ̀tì ọba bó bá sọpọ́ọ̀tì ìmáàmù tọ́lá sọpọ́ọ̀tì ìmáàmù tọ́lá bó bá sọpọ́ọ̀tì àwọn ará ẹni tó bá wú anybody sọ èmi ní tèmi mi kì í sọ máa lè yìí mi ò sì sọ fún yín mi ò sọ fún yín bá ọ̀rọ̀ ẹ̀sìn débí ọ̀rọ̀ ìlọsíwájú ìlú mi ọ̀rọ̀ àbùkù tẹ́ ẹ̀ ní kan ló wá bí ó ṣe ní continue òun làwa bá débí o àsìkò ti tó kíkó wa yín ẹ lọ ṣàgbéjẹmọ́wọ́ ní ìgbà tí ọwọ́ gbà tí àwọn kan mẹ́nu àbùkù kan ọba Ìlọrin a mọ ìgbésẹ̀ tí àwọn ojúlówó ọmọ Ìlọrin tí wọ́n pera wọn ní Golden Sons of Ìlọrin tí wọ́n gbé a sì mọ ipa tí wọ́n kó láti gbọn ìyànù láti gbọn àbùkù nù láti kó àbùkù kó lára ìlú wọn. So ojúlówó ọmọ Yorùbá àbí èso ojúlówó ọmọ Yorùbá o àánú ọmọ Yorùbá kan kiri ọba ilẹ̀ Yorùbá fín kí ó kàn sọ pé jìyẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run sì lè jẹ́ pé ọmọlúwàbí iná tẹ́lẹ̀ bóyá owó tí wọ́n kó fún ló ti sọ́ di nǹkan míì níjọ́ tí mo kọ́ wá mo kàn wọ́ọ̀nù ọkùnrin ni ṣùgbọ́n lẹ́nìí alábùkù ni ọkùnrin gbogbo ẹni tí àti máa bú ọba ò bá ti fi lẹ́nu ẹ sì ń sọ fún wa wípé ọba yẹn ní tí mo fẹ́ kọ́kọ́ béèrè ni pé àkọ́kọ́ gbogbo yín lẹ̀ ń bẹ ọba gbogbo wa là ń bẹ ọba pé ọba mo kọ́kọ́ fẹ́ béèrè ná kí là ń bẹ kábíyèsí fún ẹ ká bẹ àwọn lẹ́rìí ṣé kábíyèsí àti ìmáàmù ń jà ṣé kábíyèsí ń bá ìmáàmù jà because tí n bá wo ẹlòmíì tó bá send message bloggers mi tó bá send message tó bá ṣe fídíò ẹni àní ìjà tó wà láàrin ọba ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ọba Ògbómọ̀ṣọ́ ìjà wo ni wọ́n ń jà gan gbogbo ojú gbogbo wò fọ́ etí wo ò sì di ní ìjọ táwọn rábítà lọ bá kábíyèsí ṣé kábíyèsí sọ pé òun bá ìmáàmù jà à ń bẹ kábíyèsí kí la fẹ́ kí kábíyèsí ṣe kábíyèsí kọ́ ló gbé ẹjọ́ lọ sí kóòtù ṣé kábíyèsí ló yẹ ká bẹ̀ àbí ẹni tó gbẹ́jọ́ lọ kóòtù ló ká bẹ̀ bàbá wa kábíyèsí sọ fún wa wípé èyí tí àwọn ń sọ fún Ìmáàmù Tọ́lá ó ní ẹjọ́ tó wà níwájú àwọn láàrin Ayélára kábíyèsí kọ́ lẹ fẹ́ bẹ̀ ìmáàmù lẹ́bẹ̀ kó lọ ṣe ń tọ́ba ní kó ṣe wẹ́ẹ̀ tá à ń kó gbogbo ẹyọ ọ̀rọ̀ lé kábíyèsí lórí ṣàpábòsí ni mo bu kínní yẹn wáyé tá à ń kó gbogbo ẹjọ́ lé kábíyèsí ò tiẹ̀ ní nǹkan kan pẹ̀lú ọ̀gọ̀lọ́rọ̀ tó wà nílẹ̀ kan ní nǹkan kan ṣe ọba ti sọ̀rọ̀ tiẹ̀ bàbá ní kí mọ́mọ́ lọ sí inú ilé tí wọ́n ti fi ẹ̀sùn kan pé kì í sọmọ́nú ilé àwọn ẹ lọ clear ara yín ẹni ẹ lọ clear ara yín ẹ jọ kí lẹ tún wá fẹ́ kí ọba tí kí lẹ fẹ́ kó bá ṣe àbí ṣé kí ọba ó yọ ìmáàmù Habibullah kúrò ní mi máa ń tẹ́ fẹ́ kọ́ba yẹn ẹ̀bẹ̀ tẹ́ ń fẹ́ bẹ ọba yẹn ẹ̀bẹ̀ sọnù ẹ̀bẹ̀ àbòsí ni mi ò máa ń tẹ́ fẹ́ kí ọba ṣe tẹ́bí ń bẹ ọba ṣé ọba lẹ́bẹ̀ àbí ìmáàmù ta ló bẹ̀rẹ̀ ogun yìí ṣé kìí ṣe ìmáàmù ló bẹ̀rẹ̀ ogun ni. níjọ́ tí ìmáàmù fẹ́ gbé wọlé lọ kóòtù ẹ̀ ṣe bá sọ̀rọ̀ ńgbà náà
gbogbo èébú tí ìmáàmù sì bu ọba lòun ò ríro so kí wàá ní ẹ̀ ń bẹ ọba fún ọba ìmáàmù bú ọba ó ní ọmọ ìjẹbẹ tí ń fọkọ sáyà ọba lòun ò ríro ó ní èébú ọba ní èébú ò kí ń so orúkọ Láńpọ̀báládé ni o ọba ní èébú òsèré ni kò kí ń so tó gbẹ di Pastor Adébóyè ọba ní èébú kì í so gbogbo bẹ́ẹ̀ ṣe hó lé ọba yẹn lérí ó náà mo fi ní pé nígbà tí Ìmáàmù Tọ́lé aláwọn fẹ́ ṣe PhD graduation tẹ́ wá ní pé wọlé tí Ìmáàmù fẹ́ ṣe PhD tó wá sẹ́ndì lẹ́tà sọ́ba àwọn nǹkan ní kọ́ba ó lọ ṣebí àtúnṣe lọ́ba lọ ṣe ní mọ́ṣáláṣí ọjà gbóńjọ́ kìíní àná tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní hólé ọba yẹn lórí wọlé náà mo ń ṣèkọ́ lọ́wọ́ so tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní hólé ọba yẹn tẹ́ ẹ ń hólé lórí ẹ ń pariwo ẹ ṣe o ẹ wá máa lọ àkọ́kọ́ nìyẹn so kí ọba tún wá lọ bí PhD kẹbẹ̀ sí ní ilé ọba alága àwọn bàbá kẹ kó àké kẹ kó àdáyọ kẹ wá lọ́lọ́run mú Ọlọ́run ti mú wá rárá ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ọba lòun ti ẹ̀ ríro àbí ṣé ọba ló gbé yọ lọ sí kóòtù ni torí gbogbo àwa tá à ń bẹ kábíyèsí pé àwa kábíyèsí ẹ foríjì ìmáàmù kí ni kọ́bọ̀ ó ṣe gangan pẹ̀lú àforíjì yẹn gangan ẹ̀yin kẹ́nìkan ó jáde kó sọ fún wa torí gbogbo yẹn kan ń bẹ ọba ní kí lẹ fẹ́ kọ́bọ̀ ó ṣe kọ́bọ̀ ó ní ìmáàmù máa bá lọ ní ṣe ọba yọ ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmáàmù kọ́ ló ń kírun ní mọ́ṣáláṣí ọjà gbóni ọ̀rọ̀ yẹn ò yé mi I don't know what to say about it. ṣé kí ọba ọba ló gbé ọjọ́ lọ sí kóòtù ni tẹ́ ẹ̀ kàn ń bẹ ọba ẹ fi ọba Ògbómọ̀ṣọ́ lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ó sinmi ẹ yé máa kàn máa rojọ́ kí mọ́ ẹ yé máa ṣe àwọn láìvù kan àwọn fídíò àwọn ẹ̀bẹ̀ tí ò ní value tó àwọn ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ ń bẹ ọba yẹn ò ní value kankan sí èmi o àbí bàtà àwọn rábítà lọ fídíò rẹ̀ wúwa lárí ọba ní nǹkan mẹ́ta ẹ jẹ́ kí n tó repeat ẹ̀ fún yín ọba láwọn kí àwọn rábítà ó ní òun kí àwọn rábítà òun mọ̀ pé àtúnṣe ọba ní àwọn mọ̀ pé àtúnṣe ni wọ́n bá wá ọba ní àmọ́ nǹkan mẹ́ta náà ní bẹ́ẹ̀ gbogbo èébú tí Ìmáàmù Tọ́lé á bú àwọn òrérò èébú kì í so torí àwọn kì í ṣẹgbẹ́ gbogbo nǹkan láfi ju Ìmáàmù Tọ́lé á lọ kọ́dà déwájú Ọlọ́run mo lè sọ bẹ́ẹ̀ pé déwájú Ọlọ́run so ọba ní nǹkan mẹ́ta ló wà ńlẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn fúnra ìmáàmù náà ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìmáàmù ló gbẹ́jọ́ lọ kóòtù ò dẹ̀ tí ìdájọ́ ọba sọ wípé àkọ́kọ́ àwọn ayélára wọ́n ní ìmáàmù kì í sọmọnú ilé àwọn dẹ̀ sọ fún ìmáàmù pé the only thing tó wà ńbẹ̀ ni pé lọ sí inú ilé yẹn ẹ lè yanjú ara yín káwọn àwọn ẹbí rẹ̀ mọ́gàjì ká sì mú wá pé tọ̀ àwọn ti yanjú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ wọ́n nígbà tí àwọn pe ìmáàmù gan sí kọ̀rọ̀ táwọn jọ sọ àwọn sọ fún ìmáàmù pé nǹkan báyìí ọ̀rọ̀ yìí ṣe ń tó le àwọn tó bá fẹ̀sùn kàn yàn èèyàn máa fèsì mo kí Prince Ìṣọ̀lá mo kí n sà ibẹ̀ lọ́rọ̀ 20 million ti jáde pé ọbẹ̀já àwọn fámìlì mi nídìí ò nàìjà gbowó fún wọn tó bá sọ èyí ń ṣe pọ́rọ̀ pé lọ́ọ́ mú wá ṣẹ́sì rí ẹ̀yìn tẹ́ mọ́ ní kíní kan wọ́n lọ gbé ṣé ẹ dákun nígbà tí
ẹ̀ bá ti wá ń sọ̀rọ̀ ẹ̀ máa gbé fi ọlọ́pàá trace àwọn èèyàn káàkiri ẹ̀ máa gbé èèyàn kí ẹ̀ máa trace èèyàn kí ẹ̀ continue ẹ̀ gbé èèyàn tá a wà yìí ẹ̀ gbé èèyàn tí ó sú yín gan wàláì tó yẹ gbé àwà yìí náà tó rà wò ní wòran kẹ́ ẹ máa fẹnu àbùkù lu ọba wa àbí kẹ́ ẹ máa fa àbùkù lu ìlú yẹn. So nísìnyẹn kálukú ń jáde ń bí ọba wa ní lẹ́yìn yẹn fúnra ìmáàmù ló gbé ẹjọ́ lọ sí court wípé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ṣé ọba ló gbìyànjú lọ kóòtù ni. ẹ̀kẹta ìmáàmù ló mọ́jọ́ lọ sí kóòtù pé ọba kọ́ ló yàn òun ní ìmáàmù ọba ò láǹfààní àti kò lẹ́tọ̀ọ́ àti yọ òun àbí àti pàṣẹ fóun tó pé òun kọ́ ló sí kíni ọba kọ́ ló yan àwọn ní ìmáàmù. So ẹ̀yin tẹ́ wá ń bẹ ọba kí lẹ̀ ń bẹ ọba fún? ẹ̀yin tẹ́ ń bẹ Ṣọ̀ún kí lẹ̀ ń bẹ Ṣọ̀ún fún? Ṣọ̀ún dẹ̀ yẹn ìmáàmù ààfin torí wípé ìmáàmù Tọ́lá ó gbé ọba lọ sí court ẹjọ́ wà ní kéèsì wà ní court. Ìmáàmù Tọ́lá ní òun kì í sì ṣe lè máa mú ìmáàmù lòun ọba ò lè máa dá òun kí ọba ò lè máa pàṣẹ fóun. ẹ ṣe ìyá mi o ìyá wọn ni alálàdé Rebecca ìyá wọn ni wọn náà ní gbé mi tó mi ọ̀daràn àmì wọn ò ní gbé wọn ò ní ẹ mọ̀ pé gbogbo ẹ bá ti gbogbo èèyàn wọn fẹ́ kó mọ sọ́pọ́ọ̀tì rọ gbogbo èèyàn bá ti wá sọ́pọ́ọ̀tì rọ báyìí àbí kí wọ́n gbé àbí kí wọ́n sá gbé ni. So fún ìmáàmù sọ pé ìmáàmù ló ń lóun ò gbọ́ bá ṣe ọba dẹ̀ ní the activities àwọn mùsùlùmí ọba dẹ̀ yan ìmáàmù torí pé ìmáàmù ok ọba ò ṣe yan ìmáàmù mọ́ṣáláṣí mi ìmáàmù jímọ̀ kó gbé sínú jímọ̀ ọba ò rúfin ọba ò dẹ̀ ní kó má kírun nínú mọ́ṣáláṣí ọjà gbọ́mọ́ àbí sẹ́dé ọjà gbójọ jímọ̀ bá mọ́mù tọ́lé à ń bẹ̀ kó kírun jímọ̀ fún wọn ni ẹ sáà ní lórí kútúbà kí lẹ̀ ń bẹ ọba fún ọba yan ìmáàmù tiẹ̀ tí ó mọ ṣàdúrà fún ọba tẹ̀ ti sọ wípé ìmáàmù tọ́lé ò bá àmọ́ kéwú ó yọná lẹ́nu àwọn ti yan ìmáàmù tàwọn ẹjọ́ kí wàá lọ́ba ti ṣe tó fi jẹ̀bi tẹ́ fi ń bẹ ìmáàmù kí lọ́ba kẹ́ fi ń bẹ ọba kí lọ́ba ṣe kí ni ọba ṣe tẹ́ ń bẹ ọba kí ni fọ́tọ̀ ọba kí ni ẹ fẹ́ kọ́ bá ṣe kò yé mi. The root of this thing gbogbo ilẹ̀ mọ root ọ̀rọ̀ yìí all of us wọ́n wá la mọ root ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ pé ọba jẹ̀bi ọba ò ní ọwọ́ ń bẹ̀ náà àwọn tó yẹ kẹ́ ẹ bẹ̀ àwọn tó yẹ kẹ́ ẹ bẹ̀ àwọn tó yẹ kẹ́ ẹ lọ máa bá àti tó yẹ kẹ́ ẹ ní kí Tọ́lá ó ṣe ẹ ní kó ṣe ṣe rí àbòsí ò lè gbé wa débi kankan àbòsí ò lè yanjú ọ̀rọ̀ yìí àbòsí kò lè yanjú ẹ̀ tó rábòsí là ń ṣe intanet fẹ́ kọ́ bá ó ṣe kò lè possible ọba ò ní ṣe bí ọba bá ṣe a ní ibi ọba léèrè àmọ́ bò ní ṣe torí tẹ̀yìn expect kọ́ba ó ṣe ni pé kọ́ba ó ní ìmáàmù mo forí jì ọ́ ìmáàmù Abibulai gbà fún ìmáàmù Tọ́lá jẹ́ kí ìmáàmù Tọ́lá ọmọ ṣe ìmáàmù lọ ẹ̀yin lé Ayílára ọmọ lẹ́yìn Tọ́lá so possible ọba ò ní ẹ̀ bà láyé ṣerú ẹ̀ Gandhi kò lè bà láyé ṣerú ẹ̀ èèyàn méjì ń jà àwọn kan ní lábájá ìkíní yìí ìwọ kọ́ ló ní ìwọ tó mú lọ́wọ́ náà ló ní wọ́n ní kí ìwọ tó sọ pé òun ní mú rìsíptì rẹ wá ọ wá mú rìsíptì jáde ọ wá ń sọ sítórì àní mú rìsíptì nǹkan tó rà wá àwọn tí wọ́n sì ń bọ̀ fà àwọn mú rìsíptì tọ̀dọ̀ tí wọ́n jáde ká níbi yẹn nípa tí wọ́n ń já sílẹ̀ ni bóyá lẹ́ fámìlì àwọn fámìlì wa mú ojúlówó ìwé ilẹ̀ wá
ìwọ náà ní ilẹ̀ yẹra o dádì mi ló jogún ẹ̀ fún mi wọ́n dára náà múwèé ilẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ wá kò sí jẹ́ histórí kankan bẹ́ẹ̀ ìwé ilẹ̀ ní kó o mú jáde ilé ìwé ní kó ìwé ilẹ̀ ní kó o mú jáde ìwé lẹ́jọ́ lọ bá fámìlì ẹ̀ ń kọ̀wé káàkiri gbogbo àwọn ojúlówó ọmọ kọ Ògbómọ̀ṣọ́ nísìnyí bí wọ́n bá wọnú inú tí ó jọ àwọn tí ó fara hàn pé ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ní mí yóò sọ ní bàbá rẹ̀ ilé ìyá rẹ̀ tí bá ti wá ń sọ láti mọ rí àwọn tí wọ́n jọ tán pé ẹ̀yin lé wa ní bàbá kan bẹ níbí pásítọ̀ ni wọ́n á ń júwe lé mi fún wọn family house wa àwọn náà wọ́n á ń ju family house wọn àṣé family house wa kọ ẹ̀ síra wọn ni wọ́n ní mo ní àmọ́ wá ra ẹ̀kọ́ nílé Awọlé Ikú kò sẹ́sọ̀ mọ́ wọlé Awọlé Ikú wọ́n ní mọ́mí àwọn ní ń ta ẹ̀kọ́ wọ́n ní kọ́dà gan àmọ́ wálé tiwa náà wá jẹ ìrẹsì inú jíire inú pálọ̀ ní tí a gba odò Eléwùrà kọjá wọ́n ní ṣe rí ẹ̀rí pé kò sí wọ́n á sọ̀rọ̀ yẹn tí ó yẹra wa táwọn pé lábájá nú ọmọ ọkọ ni ìmáàmù tó wá ń lo àwọn skóòpù kan ẹ wá ń sọ pé ẹ lè sọ tán fámìlì yín lórí Facebook ta ló sọ pé kẹ wá sọ lórí Facebook ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ mi fa ta ló sọ pé kí ìmáàmù wá sọ̀rọ̀ fámìlì lórí Facebook lọ sọ̀tàn fámìlì fáwọn fámìlì rẹ̀ bó ti jẹ́ ẹ wà ní ẹ̀yin ò lè mọ tú fámìlì yín ta ló rọ ká ní díẹ̀ lọ́nláìn ẹ lọ bá àwọn tí wọ́n dì zone yín pẹ̀ ń sọmọ àwọn pé ẹ júwe kí mọ́mí yín náà ò tiẹ̀ jáde síbẹ̀ níyà láyé bàbá wọn ti yín ti kú ọlọ́run fọ̀run kẹ́dádì yín ìmáàmù sì ṣépè kanjọ́ kan lórí mo bá rí mistake àwọn kankan bẹ tí ìmáàmù tiẹ̀ ṣe mistake sẹ́rí nígbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ wallahi to be sincere mo sọ fún ìmáàmù Tọ́lá mo ṣe fídíò mo ní ìmáàmù ọ̀rọ̀ yìí ẹ lọ withdraw ẹjọ́ tẹ́ ẹ pé ọba nígbà kọ́rọ̀ yìí tó gbóná ni o tẹ́ ẹ pé ọba lẹ́jọ́ ẹ lọ withdraw ẹ lọ bẹ ọba tíyẹn bá ní ìwà yìí tí kìí ṣe tiẹ̀ wàhálà wọn gbé fún àwọn náà wà nílùú olùnísìn mi ìwà wọ́n ti fi mi jẹ ìmáàmù gbogbo ìmáàmù àwọn ìmáàmù Tọ́lá máa ń sọ̀rọ̀ kan mọ̀ wọ́n bí ìgbà tí àwọn kan tí ò yẹ kí ẹ máa fi proud ẹ ti ń jẹ ìmáàmù ń bọ̀ láti kíní kan ni àwa jókòó sẹ́mu táwa náà ti ń darí bọ̀ tipẹ́tipẹ́ kò sẹ́ni tí ó mọ̀ ní background tó dáfa bí táwa náà wá yìí àìmọye mọ́mù jíjẹ àti jẹ mọ́mù láti bì àjẹ mọ́mù jámì jíjẹ jámì táwọn kírun jímọ̀ mistake tí mọ́mù Tọ́lá ṣe ìmáàmù ọ̀fadẹ̀ sọ kódà mistake yẹn tí ì bá ṣe bẹ́ẹ̀ ni wallahi tallahi mo believe pé àwọn ayélujára gan wọ́n ti pẹ̀pìn wọ́n ti wù pé wẹ́ẹ́ kò sí wàhálà ẹjẹ́ àṣẹ báyìí ṣùgbọ́n tọ́lọ̀ ń bá sì lè gba ìwà lọ́wọ́ èèyàn la ilaha illallah kọ́lá oúnjẹ tó yẹ kún ó gbé fún tó tọ́ sí wọn ní gbé fún àmọ́ téèyàn bá níwà ní tí kì í ṣe tiẹ̀ ayé ó sì máa fi lọ pé àyè gbé fún ìwà lọ́ba àwúrè ìwà ní àmọ́ Ìmáàmù Tọ́lá ẹwà dúró báyìí ẹ mọ kọrin wọ́n fún mi ní zùbẹ́zùbẹ́ rọ́bì ọlọ́run lórí Mohbad táwa yìí bá ń ṣe bẹ́ẹ̀ gan yóò fún wa pé kí ló ń wí ẹ mọ sọ̀tàn ọba ẹ ń ṣépè fún bàbá yín lórí Mohbad ìmáàmù wàláhì ọlọ́run ló mọ àwọn ẹni tí ẹ̀ ṣá ẹni tó bá yẹ pé lóòótọ́ bí tẹ́ ẹ wá yẹn ẹ fẹ̀rù débẹ̀ kí bàbá yín má tọ́ pé lóòótọ́ ẹ fi èrú débẹ̀ ni kọ́lọ̀ ń mọ̀fẹ́ báyìí sálì jẹ́ náà bá ńlá mistake kódà kó jẹ́ pé lóòótọ́ bí tẹ́ ẹ wà yẹn náà ẹ̀tọ́ yín ni ẹ fẹ̀rù débẹ̀ ẹ̀yin lẹ ní
ewo lè pè ẹ wá ń sí fún bàbá yín sọmọ rẹ̀ kẹ́ mọ́ fún ọbẹ̀ lè pè ẹ má bínú sà pé mo tún fún mo sọ pé mo sọmọ rẹ̀ àmọ́ kò yẹ kí gbogbo ọ̀rọ̀ bá wọn jáde lẹ́nu àfà ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀ lè jáde wá sọ ìtàn fámìlì yín lọ́rùn láì àmọ́ ẹ lè ṣépè fún bàbá yín lọ́rùn bí tó bọ́lọ̀ tó bí tẹ́ ẹ wà yìí o kọ́ mọ́ da fún bàbá yín kọ́ ló mọ́ fún wọn sáré jẹun náà bàbá tí yóò mọ nǹkan kan fa ipò olè yóò dé láyé tí yóò ní sí mọ̀gbọ̀mọ̀gbọ̀ kan bẹ́ẹ̀ ẹgbà ní Nàìjíríà wà yìí ipò olè yóò dé mr tẹ́sẹ̀ nìyẹn o tí yóò ní sí èrú kan bẹ́ẹ̀ 100% ò lè jẹ́ òótọ́ tí o fi dépò bẹ́ẹ̀ ni mo sọ fún yín báwọn tí wọ́n bí wọ́n ṣe tẹ́sì fún yàn irọ́ kan gbọ́dọ̀ wọ́ ẹ wá ń sẹ́pọ̀ fún bàbá yẹn bá fèrè débẹ̀ láìla ẹ wo èyún kankan èyún fáìdì náà sí ẹ̀yin lẹ́sẹ̀ ẹ̀ nìyún náà kò kàn mí ẹ̀yin lẹ́ni dáàdì yín bí wọ́n bá wọ lọ́nkọ́ lọ́wọ́ fún wọn sí àmọ́ lọ́n bá wa kẹ́ wọn torí mùsùlùmí ni wọ́n dísáfù kásádùá fún dáàdì yín torí àwọn ṣẹ̀wá wọn ṣe anything ẹ̀yin lẹ́yìn ṣẹ̀wá níta ìṣe fún wa ní pé ẹbú ọba lè lóhùn bínú àwa ń bínú èmi kan personal mo ń bínú èmi mo sì nínú mi tí mò ń bí ìsì ń dùn mí mo ní Imam Tọ́lá ẹ lọ bẹ̀ ọba péyàn bá níwà tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu tẹ́ ń ṣe kútúbà tó dáa táwọn èèyàn ń ranjú mọ́ yín tẹ́yìn mo ní àfa àwọn ní bàṣásà tó wájú àti àtúnṣọlá péyàn bá tó bá tẹ ojú báwọn yẹn bá ń gbéjà wá ìfún báwọn ayélujára ti ṣe ohun bí wọ́n ti ní wọ́n bá ti dìsó nìyí náà tẹ́ ẹ bá fi ìjọmọlúàbí kún tẹ́ ẹ fi ìwà kún kí ló dé wọ́n ń bùyàn ní wọ́n lè bùyàn ní nǹkan wọ́n àwọn ẹlẹ́ni wọ́n náà lò fọ́dún báyìí tó bá ti lò fọ́dún báyìí kò sí wàhálà ẹgbẹ́ lẹ̀ àkọ́kọ́ nù. ní tó wá wà ń bẹ̀ ni pé tí ọ̀rọ̀ yìí tí ó fi wá di pé ó tún wá lójú ni pé kí ló fa nígbà tẹ́ ẹ ní ọmọ láíláá nìyí tẹ́ ẹ mú àmọ́gàjì ìlú mọ́gàjì ilé yín tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní mú wọn lọ station tẹ́ ẹ ń lù wọ́n sọmọ ilé kan máa ń wojú àwọn ẹbí bàbá rẹ̀ ṣe é mọ iye àwọn tó ti lọ station ṣe é mọ iye àwọn àfáà tẹ́ ẹ ti fọ́ gíláàsì mọ́tò wọn ṣe é mọ iye àwọn èèyàn tẹ́ ẹ lù jáde àwọn táwọn Imam Tọ́lá kọ́ ní fọwọ́ rẹ̀ lù wọ́n o. ṣe mo gba wọn tí wọ́n ti dá ọ̀ràn sí Imam Tọ́lá ayé lọ́rùn nípa pé lórí pa jẹ ìmáàmù àjẹmọ́mù yìí náà bẹ́ẹ̀ bá jẹ ìmáàmù ṣẹ́ẹ̀ lè jẹlé sanmí ni èyí wọ́n lè sanmí jìjọ yìí lọ èyí kanlẹ̀ bí kanlẹ̀ ẹlẹ́dín ṣe mọ́mù tẹ́lẹ̀ ṣé gbà tẹ́ ń ṣe mọ́mù bẹ́ẹ̀ ṣé wàhálà yìí pọ̀ tó báyìí ni àbí ṣé ọlá tí ń bẹ́ ń bi ìmáàmù Ògbómọ̀ṣọ́ ju ti fi tẹ́tí ń bọ̀ lọ ni ó dà pé ó sì jọ àmọ́ sì ń gbọ́dọ̀ sọ pé ẹ ti ní ìyàwó méjì ẹ sì ti ra mọ́tò méjì fáwọn ìyàwó yín èmi ò rò bí ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ o Imam Tọ́lá I didn't believe you pé àwọn ìyàwó yín mọ́tò kọ̀ọ̀kan ni wọ́n ń lò tó bá rí bẹ́ẹ̀ ní Pọ́lá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ lẹ́wà dé ipò yìí náà wọ́n fojú rí tí wọ́n fojú rí wàhálà ẹ̀ ti padà lọ sí ẹ̀ ti padà lọ pé ẹgbẹ́ àná tí ló gé tó ké jẹ ẹ̀ ti padà èmi ò believe yẹn pé mo ti wà ókè mo kọ́lé ńlá mo ní mọ́ṣáláṣí I don't believe that. I don't believe that. Pé ẹ ti pé ìyàwó yín kọ̀ọ̀kan lo mọ́tò kọ̀ọ̀kan. Ẹ ti wà ókè. Ẹ wá wo fìtínà sí tẹ́ ń bá pàdé lórí ipò máàmù yìí. Ọ̀dà àṣàjẹ́ náà lẹ̀ wá ń dù. Iṣẹ́ Ọlọ́run ò rí báwọn. Iṣẹ́ Ọlọ́run kò gba kíni. Nígbà tí wọ́n fi sínú àná Muhammad nílùú Maka, ó lọ Mádínà. Wá ìtẹ́yìn wọn fẹ́ wá fi lóde. Ẹ̀kọ́ sí ànábì Imam Tọ́lá kẹlẹ̀ nísìmí wọ́n fìtínà ànábì sallallahu alaihi wasallam nílùú Maka ó sì gba Madina lọ nígbà ó sì dé Madina Madina sì forí pàdé ànábì tọ́lá albadru alina min saniyatil wada'i wajaba shukura alina man da'a lillahi dahi hayo alma beosofina
جئت بالأمر المطاء جئت شرفت المدينة مرحبا يا خير داعي. bóyá bẹ́ẹ̀ náà bá ti kú ò l'Ógbómọ̀ṣọ́ ni bóyá bí tẹ́ ń lọ Ọlọ́run lè ti pèsè ìdùnnú tó ju tẹ̀rù bẹ́ẹ̀ rí lórí ipò gan sílẹ̀ fún yín bìkan àmọ́ yín náà sáwò pé níbí ni máa kú sí bóyá ni máa délé kí ló dé ó yẹ kẹ́ ẹ délé. ìjọ kan mo tún wá advice máàmù mo ṣe fídíò mo ní máàmù ẹ ṣe bí akin ẹ ṣe bí ọkùnrin ẹ kàn ti pé mọ́tò kan bóyá Uber ni ẹ kó bá lọ́wọ́ òru ẹ kó ẹrù yín sínú Uber àbí kẹ́ ẹ sọ fún àyàn pé ẹ̀ ń travel kẹ́ ẹ kàn lọ kẹ́ ẹ má padà mọ́ kẹ́ ẹ wábì kan lẹ́yìn kẹ́ ẹ lọ kú o kẹ́ ẹ kàn lọ kẹ́ ẹ lọ fúnra yín sinmi kẹ́ ẹ fi omúbàrí yẹn lẹ̀ ṣùgbọ́n ìmọ̀ dúró ṣinṣinṣin pé ìmọ̀ mú ìmọ̀ gbọ́dọ̀ jẹ́ àbí ò bá nídìí kan obìnrin kì í jẹ́ kúmọ́lù kò lè jẹ́ pé torí tọ́lọ́pàá náà Muhammad náà lẹ́wà dúró lẹ́wà tẹ́wà fẹ́ ṣera yín léṣe lẹ́wà ń ba ẹ mọ̀ pé ẹ ti ní àwọn history tí ò dánlẹ̀ báyìí ẹ bẹ́ẹ̀ ṣe 3 years anniversary báyìí àbí Imam Tola láàrin ọdún mẹ́ta yẹn how many jímọ̀ tẹ láàrin ọdún mẹ́ta yẹn ẹ sọ ṣé ẹ lu ọdún kan láì ṣẹjọ́ gbogbo ọdún mẹ́ta yẹn wàhálà àtẹjọ́ lẹ fi lò ó ẹ̀ǹgàn ọkàn yín ò balẹ̀ ẹ̀ǹgàn ẹ̀ máa rò pé ọdún mẹ́ta lórí ipò ìmáàmù kí ni achievement mi wàhálà lónìí wàhálà lọ́la so ibi tẹ́ ẹ wà lọ́dún mẹ́ta tí ì ṣe pé bẹ́ẹ̀ bá sì sọ pé ní ìsìn mọ́sáàsì achievement yín pé ẹ̀yin kọ́ lẹ kọ́ mọ́sálásí owó yín kọ́ lẹ ná sí kọ́ra kí 1 kọ́bọ̀ yín 1000 naira yín ò sí mọ́sálásí yẹn ẹ̀yin lè gbowó kẹ́ fi tún ṣe lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ ẹ̀yin kọ́ lẹ lówó tẹ́ fi tún ṣe. kí ló wá dé ìmáàmù ṣe wá ìmáàmù oyè ìmáàmù èso oyè ayé oyè ọlọ́run ládàá rẹ̀ ń bẹ níwájú ọlọ́run ìyàwó yẹn gbogbo máàmù gan kọ́dà làdáni gan tó lóore jù máàmù lọ níwájú ọlọ́run làdáni lèyàn máa ń jà sí lèyàn máa kú lé tí wọ́n ní làdáni táwọn bá ti fi ọ jẹ́ ìwọ náà kú lé mo ti rí jẹ́ tipẹ́ bàtí ní tètè rí ọ láìfù yẹ kí n ṣe láìfù láti bí aago bí méjì mẹ́ta. làdáni ni wọ́n ní kéèyàn máa dùjẹ́ làdáni wọ́n ní ká ya wèrè sí alura wa ẹlura yín jẹ làdáni àmọ́ ìmáàmù kún ìmáàmù wọ́n yín jẹ́ àlùkà ni jẹ́ ìmáàmù tó bá fi ọ jẹ́ táwọn bá ti fi ọ jẹ́ tó bá ti ní ọ̀rọ̀ nu kú òun bẹ́ẹ̀ yìí tọ́lọ́run sọ nu táwọn mọ́mọ́ náà sì sọ fún wa nu gbogbo ń tọ́ àná bá ti sọ ọlọ́run ló sọ tó gbogbo ohun tí mo sọ́lẹ̀ nísìn èwo lọ́ba fi jẹ̀bi tẹ́ fi ń bẹ ọba ẹ̀yin ní sọ lẹ́nu tẹ́ ń bẹ ọba sáwọn rọ́bítà tí wọ́n wá bẹ ọba ni àbí wọ́n wá béèrè pé kí ló ṣẹlẹ̀ ìgbà tí wọ́n sọ tó ṣẹlẹ̀ fún wọn tán ṣé wọ́n sọ fún pé ọba sọ fún pé ìmáàmù ṣe òun ẹ mú fídíò kan jáde tí o bá ti ní ìmáàmù ṣe mí o mò ń bínú o ẹ mú fídíò yẹn jáde kẹ́ play ẹ fún wa tẹ́ fi pé ẹ bẹ̀ lẹ́mọ̀ bẹ ọba káàkiri ẹ má bẹ ọba mọ́ ìmáàmù ní kẹ́ ẹ bẹ̀ àwọn tó rọ̀ jẹ papọ̀ ẹ sọ̀rọ̀ wọn ẹ pa wọ́n sẹ́gbẹ́ kan àwọn ayélujára yẹn ẹ pa wọ́n tì ẹ tiẹ̀ ẹ ní pé kọ́bó ẹ wá ní ibẹ̀ yẹn kọ́ máa wo bẹ̀ wọ́n hàn ṣe ní wo bó ṣé ń wá ni wá ni wọ́n hàn ní wo bó nílùú tiyín tó bá àwọn àyímọ̀ ní yan ìmáàmù ní òfin wúrà wà ní kò rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ọba ní òwe wọn rà wà ní nílùú tiyín báyẹ̀ pé kẹ̀kẹ́ mọ́ múyàn kan lórí títì bó ti parí ilé kéwú kẹ̀kẹ́ méjì máàmù ni wọ́n ti ń ṣe àbí kẹ̀kẹ́ lọ múyàn kan pé wájẹ́ máa ó ti mọ kéwú nílùú tiyín
l'Ógbómọ̀ṣọ́ ilé ni wọ́n fi jẹ ìmáàmù àwọn ìdílé tí ń jẹ ìmáàmù ó ti wà. Ẹ sì fún wa ní àyà kan nínú Kùránì tó ní wípé bẹ́ẹ̀ bá fìdílé jẹ ìmáàmù irun yóò ní gbà kò tọ́ súnà kò bá ṣẹ̀ríà lọ. Ẹ mú wá fún wa tẹ́ẹ̀fì ní kí wọ́n yí. Ṣé ẹ mọ àwọn ìdílé tó ti jẹ kó tó kàn wọn tó kàn yẹn náà ni ọ wá kàn wọn ẹ wá tún wá ní ká wá ní ókè o intent respect ni pé kí ọba kó sáà ṣẹ́ǹkì àwọn ayélujára ó ní ọba ò lè ṣe ẹ bá wò lè dára nílà wọn mọ́. Ọba ti fún yín ní ọ̀rọ̀ pé ẹjọ́ wà ń kọ́ọ̀tù gbogbo ẹ̀ kàn ń bẹ ọba ẹ̀ kàn ń jara yín ẹ̀ kàn ń ṣe dátà yín lófò ẹ̀ kàn fẹ́ sọ̀rọ̀ wọn ní òun náà dá sí ẹ̀ sáà fẹ́ sọ̀rọ̀ kálí òun náà sáà wí nǹkan ẹ̀ kàn sáà gbé kínní tí wọ́n bá ti ní kàn máa bí mi ní ọba àti mọ́mù lè jà ọba àti mọ́mù ń bẹnu ẹgbẹ́ ni ọba àti mọ́mù ń bẹnu ẹgbẹ́ tọ́ba àti mọ́mù tọ́líà wọ́n ń bẹnu ẹgbẹ́ wọ́n á gbé ọba àti mọ́mù tọ́líà ìjà láàrin tani àti tani. Ìjà láàrin àti tani ọba àti mọ́mù ẹ ti ẹ̀ rí ẹ ń gbé nǹkan à ń gbéṣẹ́ gbé ara wọn. Ẹlòmíì tí ó bá sọ yóò ní kú ẹ̀sìn ojú kò tó bá wà lọ ó mọ tó ń ṣe ni o kí ó tó ka òye ọdẹ àbí ká lọ́ọ̀ mọ Ọlọ́run nígbà tí Ọlọ́run sọ pé Ọlọ́run ní àwọn ọba yẹn o àrólé Ọlọ́run làwọn ọba kí ni ọba àwọn ń pera rẹ̀ Ọlọ́run àrólé Olódùmarè so òun wà nìkan làwọn Olódùmarè àwọn ọba yòókù nǹkan àrólé kí làwọn àrólé Èṣù làwọn àbí tọ́rọ́ ọba ti wó yẹn ọba tọ̀dọ̀ tiẹ̀ Ọlọ́run ló dé ládé fún Ọlọ́run ló gbé adé Ọlọ́run rán Jìbìlì kó wá gbé adé lọ́ba àwo lórí ni. Gbogbo àwọn ọba kì bá jọba oníṣẹ̀ṣe lọ́jọba kò bá jẹ́ kọ̀ọ̀kan Ọlọ́run ó ní àrólé òun Ọlọ́run ni wọ́n. Àrólé Ọlọ́run ni wọ́n kò ní Ọlọ́run ò dákọ̀ kìrìsìtẹ́nì kò dákọ̀ mùsùlùmí kò dákọ̀ ó ní gbogbo ẹni tó bá ti jọba láyé àrólé òun Ọlọ́run làwọn ọba. Ẹ̀yin àfáà táwa ń jọmọ kí ẹ̀yin àfáà gidi àrólé àná Muhammad lẹ́yìn pásítọ̀ àrólé ànábì Jésù ni wọ́n ṣé ànábì wá jọ Ọlọ́run bá lọ ìgbà tẹ́yìn járólé táwọn àfáà ń járólé ànábì táwọn bá ń járólé Ọlọ́run táwa lọ́ọ̀gá náà àmì yéèjì ẹ̀rí pé ó bá jù mọ́ọ̀mù lọ bó dẹ̀ sọ lánàá wọn ní ìmáàmù ń pera ẹni pé ìmáàmù sọ pé àfáà ní bàbá ọba wọn gbogbo orin tí wọ́n kọ fún mọ́ọ̀mù náà tó fi tàn mọ́ọ̀mù yẹn ìmáàmù tó lé apá bí ká máa sọ pé ìmáàmù bá ìmọ̀lé gbogbo àwọn ẹ̀tàn tí mọ́ọ̀mù náà wọ one chance nìyẹn ẹ̀tàn bàbá mọ́ọ̀mù ọba àmọ̀lé bó ta ló dé ńlá dé mọ̀lé ìmáàmù ń dé adé ìmáàmù lọ bá ìmọ̀lé ráwà ní ládé àwọn ìmáàmù wọn sì kí sí pè ládé ráwà ní jẹ́ ọba ìlú Ìlọrin kì í dádé ráwà ní ni wọ́n ń wé àmọ́ ráwà ní wọ́n sì pé ó yàtọ̀ ìmáàmù ọba ìmọ̀lé ẹ̀yìn náà wá kan àga lọ́fẹ̀ẹ́ mi jẹ́ pé àwọn àga tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yẹn àwọn olórí tó mọ̀ jókòó bẹ́ẹ̀ ni nígbà pọ́ bá mọ̀lẹ́ ni ìmáàmù náà olórí kan jókòó ń bí ọ̀kọ́ jókòó ń bí mi ò báwọn ìmọ̀ pé ìmáàmù kàn ṣe fún àwọn kàn ṣe fún pé tọ́ àwọn àlejò bá wà làwọn fi ṣe bá ń pé tọ́ kán lè mọ̀ pé tọ́ mi lọ́ba àmọ́lé o wọ́n fi tàwọn àlejò náà síbẹ̀ gbogbo àwọn ẹ̀tàn tí a fi tàn máàmù nìyẹn ìmáàmù lọ́ba àmọ́lé ṣé wọ́n sọ fún gbogbo ìmọ̀ ẹnìkan tó wá sọ̀rọ̀ kan ìmáàmù wá sọ̀rọ̀ kan online mo gbọ́ nígbà tí wọ́n ń bá kábíyèsí wọ́n ní kábíyèsí parako yìí gbogbo àwọn tó bá dọ̀ yín ààrẹ bọ́n bá kírun lẹ́yìn àwọn wọn ò ní nírun ìmáàmù ayàwó náà sọ fún yín pé ẹ̀yin gbogbo ẹ̀yin lẹ́mọ̀ kí gbogbo ayé tó fi nírun
àyàwó tá ń sọ fún yín máa ń pẹ́ tó bá kírun lẹ́yìn yín ò ní nírun báàrí ò bá kírun lẹ́yìn yín kò ní nírun torí ẹ̀yin lọ̀gá wọn boss astagfirullah ìmọ̀mù tálẹ́ àìmọ́ bínú èyí tẹ́ náà ti ṣe fúwájú bá náà lọ èmi dẹ̀ sọ fún yín ọba làwa ń jà fún ọba òṣèré wa ń ṣe kò rán wa ń ṣe àmọ́ ìlú wa ló jẹ wá lógún torí pé ẹni bá ti tẹ ojú ọba mọ́lẹ̀ ó ti tẹ ojú gbogbo ìlú mọ́lẹ̀ ní Àbújá tó bá ní Ògbómọ̀ṣọ́ gbogbo akọ́là lọ ọba ni ó lè rẹpẹsẹ̀tì gbogbo wa yányán tó bá lè mú bàbá wa Ṣọ̀ún dé Àbújá gbogbo Ògbómọ̀ṣọ́ níbi l'Àbújá àmọ́ àṣàdúrà pọ́lọ́run ni wọ́n lọ rí kí wọ́n bọ̀ rí gbogbo ibi tí bàbá Ṣọ̀ún bá lọ tó lọ sojú wọ́n lọ sojú gbogbo ọmọ ìlú ń bẹ̀ ni. ìmáàmù àtọba ọjà ọba ìmáàmù jà ìmáàmù ló gbé ọba lọ court ẹ dákun sí ìmáàmù náà ọba náà wà lọ ní lọ withdraw kéèsì ní kóòtù ní sáré ọba lọ kóòtù ní. ìmáàmù ò sì lè yọ ìmáàmù Habibullahi sorry ọba ò lè yọ ìmáàmù Habibullahi fún ìmáàmù tọ́lẹ̀ àmọ́ ẹ lọ dànù kò lè possible impossibility it cannot be possible ẹ kàn máa ké gbogbo múfútí tẹ ẹ jókòó sí ìlú yín tẹ ń wí wóróworó ẹjọ́ mọ́ lu yín owó tẹ ń wí tẹ kàn ń sọ̀rọ̀ tẹ kàn owó tẹ ń sọ yẹn àwọn tí ò bá mọ àwọn náà pẹ́ kàn ń jẹun ni kò sí tẹ́ ṣe mo fi àná mọ̀ hàn mọ̀ sẹ́lẹ̀ rí kó di lọ́la kíkọ́ tù ní ìmáàmù ọba ló láṣẹ lórí rẹ̀ ọba lè yọ kó bá wà ní ìmáàmù ẹ lọ fìdí rẹ̀ mi kò sí tẹ́ ṣe ìmáàmù fútì tó gbé tẹ́kàn ṣe tẹ́kàn àbí tẹ́ bá ara yín lọ síbi tẹ́ àbí tẹ́ bá fẹ́ sọ iyì ara yín ó ti ń sọ iyì náà ti ń lọ díẹ̀díẹ̀ náà tó bá fẹ́ jẹ́ kí ìyẹn lọ yẹn lókù ètò ẹ̀ máa ń tẹ́tí ọba yẹn mọ nǹkan tó ń ṣe ni o ẹ lè bọ́ bá Ògbómọ̀ṣọ́ fà ó kẹ́ jẹ́ lọ o tó bá jẹ́ mùsùlùmí ló wà nípò ọba Ògbómọ̀ṣọ́ ọ̀hún ṣé kò ní ti yọ wọ́n mú yẹn. nígbà tí ọba Ìwó yọ ìmáàmù kan níwò kí lè rí ṣe sí torí pé báwo ó jẹ́ mùsùlùmí kọ́ ni. àbòsí tá a ṣe nìyẹn ọlọ́run gan ò fi lè sọpọ́ọ̀tì wa torí àbòsí là ń ṣe ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. wàláhì ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. báwa dẹ̀ ṣe wémi dẹ̀ ṣe wà yìí ní tí mò ń ṣe yìí èèyàn kan ọ̀ràn mi ó lè máa bí ẹlòmíì nú tó bá ti ń bí ẹnu lọ bínú kó bínú nìyẹn bọ́lá ti rí ní kálukú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́lọ́n fẹ́ lo kó wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o lè ní láìn tó wà ní kémi náà wá o lè níbi tí wọ́n ń sọ ní kémi náà máa ń sọ o lè níbi tí tóun taari gbèsè ayé tọ́dọ̀ tiẹ̀ sí ní kémi náà taari tèmi sí bọ́lá ti ń lo èmi ní lò mí o. wọ́n wá rò pé àìmọye àwọn èèyàn wa tí wọ́n ti sọ fún wọn tán náà mo sọ fẹ́ nìkan mo ní ó ti rí inú àwọn ọ̀rẹ́ mi tó ti pè mí pé mi àtòun ọ̀jọ́ ṣe mọ́ ní ọ̀rọ̀ yìí mo ní fọwọ́ mú rẹ wọ́n lọ ń bọ́ mi tẹ́lẹ̀ ni kọ́dà kó yóò lọ ń bọ́ mi náà fọwọ́ mú rẹ ni bọ́lá wọn bá fún ọ lówó ọ̀bọ̀ mi ọlọ́run ti ń fún náà lówó tó bá ti rí pé ò bọ̀ mi mọ́ yóò mọ̀ ṣe ìgbà tó rí pé ó ní lọ́wọ́ àjọ wà náà ló fi jẹ mi sọ́dọ̀ rẹ̀ tó bá ti lọ́tọ̀ yóò fi sọ́dọ̀ ẹ̀ lómi mọ̀nà ká tó wá ń bèlè tà sí. àìmọye fámìlì wa tí ò ta sí amọ́ lórí ọ̀rọ̀ yìí a sì máìndì wọn. nígbà tí baba mufti Diyar bá ṣe Al-Miskinu Billah tí baba Mudiru ṣe fàtiwá kan tí baba mufti takò àfáà lè takọ ọmọ kéwù lọ́bọ̀ ọlọ́rọ̀ mọ̀ bíbi tẹ́yìn lómi ọlọ́bẹ̀ kò ní kí wọ́n jà kò ní kí wọ́n ṣe fámìlì mọ́ kò ní kíjọ ìmọ̀ là ń sọ̀rọ̀ pa rẹ̀ so à ń sọ̀rọ̀ pa àlàáfíà à ń sọ̀rọ̀ pa ìlú wá ní tó orí ní kémi náà orí ojú tó lọ́n fún wa jura wọn lọ níta sì ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àìnù ń bẹ àlìbásọ́rù ń bẹ ó ti yé èèyàn wa níta ẹnu ń bá rí
àìnà wa ti ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. a ní gbàfẹ́ nìkan kan bí tí wù kó mọ láti tẹ ojú Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀. Possible torí ọba yẹn ti ń ṣe táwọn lè ṣe tí àwa ò bá máa fi ọba yẹn lọ́kàn balẹ̀ kọ́wọ́ kan bọ́ balẹ̀ gbogbo dáadáa tó fẹ́ ṣe fún ìlú tí ó rọ̀ tẹ́lú tọmọ lọ́rùn kò ní ṣẹlẹ̀. láyé ìgbà kan Ògbómọ̀ṣọ́ ò rí báyìí kìrìsìtẹ́nì àti mùsùlùmí àjọ máa ń wò pọ̀ ni àjọ máa ń rò pọ̀ ni àjọ wà pọ̀ ni. bí kìrìsìtẹ́nì bá ń ṣe àwọn kí wọ́n ṣe Christmas àwa mùsùlùmí a lọ bẹ a lọ jáde àti ráìsì ìwọ ló pè lára mù lọ́dọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tiwa à ń jẹ mo tuntun sọ àtọ à ń jẹ ìrẹsì à jẹrẹ ẹ tó wá wò chicken Christmas tún máa ń dùn ju chicken tó bá sinjọ lásán lọ o mi ì mọ kíní yẹn bóyá wọn Ọlọ́run máa ń fi àmì kan sára chicken Christmas ni o ìjọ Christmas ọdún Christmas chicken yẹn tó máa ń dùn jàtọ̀ lókùn pa ìsọlú yín o mò ń sọ lóògùn mọ̀ sọ́bà àti ṣe nìyẹn. mọ́mù wá sọ̀rọ̀ kan mọ́mù níyẹn ní táwọn kìsẹ́nì bá ń ṣe nǹkan ó bá wọn jẹun táwọn aláwo bá ń ṣe nǹkan náà ó lè bá wọn jẹ tí n bá rí pé tí wọ́n ń ṣe kìí ṣe haramu aláàlì ni tí wọ́n ń ṣe lójú mi báyìí tó yẹ pé ẹran wọ́n lọ́ọ́ kó ẹran ní àtẹ́ńdà ní odò ẹran màálù aláwọ̀ àyàn oníṣẹ̀ṣe wá bo ẹran tí mo rí pé wọn fi haramu sí wọn rosẹ̀ mọ́ ń jẹ́ innal halal bayyin wal haramu bayyin. ṣé tí mùsùlùmí bá ṣe haramu fún mi ṣé mùsùlùmí kì í ṣe haramu jẹ ni mùsùlùmí ti ń jẹ lẹ́dẹ̀ ńkọ́ ṣé tí ń bá lọ́wọ́ nítorí mùsùlùmí ni kí wọ́n á gbà ni. bàbá sì ń ṣe léyà àwọn kìsẹ́nì náà wà wọ́n jágbó níṣẹ́ àti ń dàrú à ń ti ń dàrú ẹ bá gbàgbọ́ fún kìrìsìtẹ́nì nísìnyí yọ lọ dànù ni nígbà tí ó ti mọ̀ pé àwọn ọ̀dọ́ rẹ mọ́ gbogbo yẹn l'Ógbómọ̀ṣọ́ la fẹ́ mú padà ìjọṣe wa kìrìsìtẹ́nì mùsùlùmí àjọ wà ní mo tún sọ àjọ wà ní òun la fi organize tá à ń pè ní ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ìwọ tó bá fẹ́ jọyìn wa àti pásítọ̀ oníṣẹ̀ṣe pé wọ mẹ́sẹ̀gì mi 09078312030 Queen Sharon ẹ bá mi type number yẹn sórí comment section 09078312030 tẹ́ a bá ń rí olúwo Ògbómọ̀ṣọ́ ẹni wọ́n nọ́mbà à ń retí wọn nú gúrùpù yẹn àwọn pásítọ̀ ẹ là ń retí wọn àwọn ìmáàmù à ń retí wọn Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ àjọ wa ní ó bá ti wù mí ní sèmọ́lé mi bó bá ti wọ ní kó ti ṣe tiẹ̀ ó bá wù àwọn kìsẹ́nì lè yín lọ pa wọ́n àbí kọ́ lọ ta wọ́n tó má gbà fún ọ bá rí wọn pa ó bá wù ọ àwọn oníṣẹ̀ṣe ìlú yín lọ ta wọ́n àbí kọ́ pa wọ́n àbí kọ́ lọ́wọ́ pa wọ́n rẹ́ kọ́ kan àmọ́ lọ́dọ̀ tiwa àjọ ń ṣe ni. bí kálukú ti ṣe sọ̀rọ̀ tọ̀tọ̀ ni etí tá a sì fi gbọ́ tọ̀tọ̀ ni bí mo ti ń sọ yìí Ọlọ́run láníyàn mi ètò bá ti wù ọ́ kó bó bá fi wù ọ́ kó fi gbọ́ ṣé táwa kájọ ṣe pọ̀ kálàáfíà wà sọ́ba ẹ̀sìn mi jẹ́ ni só ní má kírun mọ́ só ní kọ́lọ́ mọ́ gbàrún mi ni. àbí ó ní kí n jẹ́ tí wọ́n bá ṣe tó bá rí kí tí n bá bá àwọn oníṣẹ̀ṣe jòkó tó bá ti ṣe tí ìfẹ́ ìbí ń dìde ni bóyá wọ́n mú amú bóyá wọ́n ṣẹ̀rí bá amúrù bóyá wọ́n mọtí tí ì sí mú àbọ̀njẹ́ dàbọ̀ wọ́n pajá ìbí ń dìde fún wọn ni. Tatu lélẹ́yìí. Hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam. Naam. Orúkọ mi ni Bashir. Naam. Mo pick number yìí lórí program kan bẹ́ẹ̀ náà. Ẹ dákun kọ̀ọ̀kan ló wọlé. So Queen Sharon bá mi tẹ nọ́mbà yẹn 09078312030 àwọn bàbá wa tí wọ́n gbé Islam wá sílé Ògbómọ̀ṣọ́
tí wọ́n gbé wá sílẹ̀ Yorùbá generally wọ́n fi ìfẹ́ ṣe bí àwọn oníṣẹ̀ṣe ìyẹn ni wọ́n yọ̀ǹda àwọn ọmọ wọn fún wa ni wọ́n ń yọ̀ǹda àwọn ọmọ wọn fún pé Fágbèmí lọ́mọ kírun lọ́mọ lọ́lẹ́ kí ó ń tiẹ̀ tó bá já sí pé ẹ̀mí tí àwa mùsùlùmí sìn ní bẹ́lẹ́mí àwọn oníṣẹ̀ṣe tàná wàláhì ìsìlámù ò ní dúró l'Ògbómọ̀ṣọ́ kò ní dúró ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ìjàre kò nílẹ̀ Yorùbá yìí torí pé ìsìlámù dé bá àwọn oníṣẹ̀ṣe ń bẹ̀ ni ẹni tó bá fẹ́ dìnnà rẹ̀ kó jáde kó ní mọ́tò mọ́ pa àwọn oníṣẹ̀ṣe ni wọ́n fún wa nílẹ̀ tẹ́tẹ́ tó ń padà yọ̀ǹda pé ilẹ̀ ẹbí kọ́ mọ́ṣáláṣí torí pé àwọn ti fún wa lọ́mọ títí ń ké lọ́dọ̀ wa àbá ọmọ yín ké lọ́dọ̀ wa ẹ fún wa lẹ́ka máa fi kọ́ máa ń ké wọ́n sì fún wa ìsílà ní ẹ̀sẹ̀ aboníṣẹ̀ṣe mọ́ ẹ̀ṣẹ̀ṣe ń fún wa ń lẹ̀ à ń gbà ìṣẹ̀ṣe lè ra mọ́ nígbà ṣẹ̀ṣe bá wá tó lóun fẹ́ ra mọ́ṣkì sí òun fẹ́ ra spíkà sí mọ́ṣáláṣí sẹ́ẹ̀ ní ìgbà lọ́wọ́ rẹ̀ àbí pásítọ̀ bá wá tó wá ní pé ẹ̀ níbọ̀ o àìmọye pásítọ̀ àìmọye ẹlòmíì tó pé àìmọye alájà àìmọye alájì tó pé àwọn pásítọ̀ ni wọ́n sanwó mọ́kà wọn àìmọye bẹ́ẹ̀ tó pé oníṣẹ̀ṣe mi ló sanwó mọ́kà ẹlòmíì pé ẹ̀yẹn lọ mọ́kà àwọ̀ ọlọ́ so kí wá lọ́wọ́ nígbà tó wá sún wọn lówó mọ́kà tó dénú plane ọlọ́run ṣe já ọbọ̀ kó ní pé ara owó ṣẹ̀ṣẹ̀ náà fi rán mọ́kà kọ́lọ́run wá jọbọ nú plane kó mọ́ dé mọ́kà nígbà pásítọ̀ san tó rán ní mọ́kà ọlọ́run ò ṣe já ọbọ̀ nú plane kó ní owó pásítọ̀ ni tí ò bá fẹ́ kájọ ṣe kìrìsìtẹ́nì ní owó yín sọ̀sọ̀sọ̀sọ̀ mọ́sáàsì ẹ̀ lómi ó bá yín gbẹ́ bọ́ọ̀hùl sí mọ́sáàsì ẹ̀ sì fi ń sàlùwàlá ó yẹ kó máa jó yín lọ́wọ́ ni torí pé tọ́pọ́lọ́wọ́ bá yọnu sí i tí ò fọwọ́ sí ó yẹ kó omi ẹ máa gbóná mọ́ yín lọ́wọ́ ni pé omi owó kìrìsìtẹ́nì lẹ́ fi gbẹ́ kínní ẹ má jà tanra wa mọ́ ẹ má jà dalo ya ilẹ̀ Yorùbá ká má dà láàmú mọ́ ẹ má jà ara wọn bá wa fi mọ́. nígbà tí ọba àlú kan tó ń lè fẹ́ Fúlàní òun náà sáà ní tó fẹ́ ó ní ti Fúlàní sáà sì pa náà lọ́ba yẹn sádàkọ ọba àkànmọ́wí fẹ́ Fúlàní ọlọ́fẹ́ Fúlàní gbogbo ọgbọ́n pé gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ yọ́ lọ́hùn. láti round up program mi gbogbo àwa tá à ń bẹ ọba Ghandi mo fún wa ní assignment méjì kí la fẹ́ kó ọba Ghandi ó ṣe mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa ẹ pè mí kẹ́ ẹ sọ ìpẹ́tọ̀ níta fẹ́ kí ọba Ghandi ó ṣe lé tá a fi ń bẹ̀ lélẹ́yìí kí wọ́n lọ́ba Ghandi yìí ṣe tẹ́ ẹ fi òpin bínú sí ìmáàmù ẹ tún sọ fún wa torí gbogbo ayé tí máa ń wo program ẹlòmíì ẹ kàn máa fi sọ ọba yẹn lẹ́nu ẹ fi ń fún ọba lóko tí ì ṣe tiẹ̀ ká ní ọba Ghandi ẹ má bínú sí ìmáàmù mọ́ ẹ má wú àwọn kan àwọn wo ló súnmọ́ ọba tí sáwọn ṣe ẹrù báyìí nìkan ní kọ́ ọba ní tó bá ń ṣe ni kí ọba Ghandi ẹ ń ṣe gan tẹ́lẹ̀ lẹ́yìn kan ní kọ́ àbí pé àwọn èèyàn súnmọ́ ọba yẹn ní bí inú pé àwọn kan súnmọ́ ọba ní bí inú pé àwọn kan tó súnmọ́ ọba tó nìkan máa ń sọ̀rọ̀ pé àwọn kàbá àwọn kan tẹ́ ẹ súnmọ́ àwọn ni ọ̀dà àwọn ìwé náà súnmọ́ tí ọ̀dà àwọn ṣé ìwọ lọ wá dá ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ìmáàmù náà sẹ́yìn ẹ̀yin dá ẹ̀yin nìkan lẹ súnmọ́ ìmáàmù débi tó dé sẹ́yìn wá dá àwọn ọ̀rọ̀ tí ẹni tí ó bá sọ gan tí ìbá ṣe pé yẹn bá yẹ ẹnìkan tí ò lè ronú dáadáa tó bá fẹ́ sọ ẹ kó rò pé sọ̀rọ̀ tí fẹ́ sọ̀rọ̀ tó make sense gbàdá bá ní àwọn nǹkan tó súnmọ́ ọba àwọn tó súnmọ́ ọba àwọn àbá kábíyèsí àwọn tó súnmọ́ yín yẹn àwọn ọ̀tá yín ni ṣé wọ́n fọwọ́ ní poison ni àbá àwọn náà fẹ́ pa ọba ṣáwọn ni wọ́n hó lé ọba lórí bẹ́ẹ̀ bá mọ tẹ́ ń ṣe àwọn ni wọ́n hó bá lọ́ba lórí tí wọ́n ṣe àbá àwọn ni wọ́n ń lẹ òkò tẹ́wá ní ọba lọ́tẹ́kẹ́ tó lẹ́kọ̀ọ́ ẹ dákun èèyàn kù rárá ọba lẹ fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́ ètò ẹlẹ́ ọ̀nà tẹ́ ní ọba tó wọ́n lọ bá ọba níbi ẹ̀yìn ọrùn ẹni lọ́ọ́ mú bàbá yín ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ mọ̀mọ́tọ́ lé yẹn rí àwọn tó súnmọ́ ọba èèyàn bú ni wọ́n àbí ẹ máa tanra yín ọba tí ń lo gbèsè ayé bọ̀ ká tó bí gbogbo wa yìí
ọba tí ń lò gbèsè ayé bọ̀ kan tó bí lu yín ọba ti wà nú ayé ọba mọ tí ń ṣe ọba wà exposed so ẹnìkan kan ní ó kọ ọba Ṣọ̀ún lọ́ba ní tí ó ṣe tó bá jẹ́ pé tí àwọn èèyàn fẹ́ kọ́ Ṣọ̀ún ni Ṣọ̀ún náà ó ti retaliate dípẹ́ gbàgbé ẹ̀ tọ́pẹ́ bóyá àwọn tó súnmọ́ wọn ni wọ́n fẹ́ kọ́ wọn ni wọ́n ó ti retaliate dípẹ́ gbogbo tí ìmáàmù ṣe tẹ́sẹ̀ ń ṣe pé tẹ́yìn mufti kan ṣe ó lè yọ ẹ ti ara yóò ti balẹ̀ tipẹ́tipẹ́ ẹ ti calm down. ẹ ti calm down gidi tipẹ́tipẹ́ àmọ́ ọlọ́run ọba yẹn ìwà tọ́lọ́run fún kábíyèsí bàbá ń lò fúnra wọn ọlọ́run fún wọn ní nígbà tí wọ́n bá pè báyìí lẹ́ni ọlọ́run ẹlòmíì ó mọ ní ẹlòmíì ó máa wò pé mọ́ tọ́lọ́run sọ fáwọn ẹni ọlọ́run ni nínú Kùránì tó fi ròyìn wọn ni بعد الاستعاذة والبسملة ونوى عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما irun tó ṣẹlẹ̀ sọ́ba ń jò nìyẹn tí ẹ̀ ń hó lé ọba lórí yẹn tó bá wá ní kọlu sàlà ọlọ́ba wá ní ẹ̀ òun mọ̀ pa àwọn tí ń hó yẹn ọmọ ọ̀tá ni wọ́n ní tí wọ́n ṣe òye wọn ni ẹ fi wọn lẹ̀ tó bọ̀ oríta létí tí ò ní ká máa fọ yín bọ́n kókósẹ̀ abẹ́rò bẹ́ẹ̀ tí ń hó òun tẹ̀ ń hó pé o ṣe òun tó bá kọ́dà àwọn tó kódà pé ẹ fọ́ wọn mọ́ kókósẹ̀ wallahi tallahi kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ torí ẹ̀ mọ́ òbẹ́ ṣáàpù àbẹ́ mọ̀rọ̀ sọ àbí nǹkan tẹ̀ ń ṣe ó yé yín ṣé wọlá nílà káyìí ni. ó jọ̀nà kí ọmọ yẹn jọ̀nà kí n tó tọ̀ ọmọ Yorùbá ti ojúlówó Yorùbá yẹn ó jọ̀ ìnà kí sẹ́yìn pé tèmi fẹ́ bu abúyàn èmi náà dà mi bá léyàn jọ̀nà kí ẹlòmínà náà jọ ọ̀nà ìmọ̀ tèmi ń jọ sá àwọn sáfì mi náà wí nǹkan èmi fẹ́ bu ara abúyàn ó mọ tóun náà jọ dé èmi náà sì mọ tí mo jọ mọ tí mo resemble àbí kí ni mo jọ ọkàn ní mo jọ èèyàn ìjọ tẹ lọ kó lé ọba lórí yẹn wàláhì tó bá ní kí wọ́n yíjú tán wọ́n ní pa nìkan kan wọ́n ó fìbọn fọ́ kókósẹ̀ mélòó nu yín kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ gbogbo ọmọ lè fi sọ àmọ́ bá kí ló bá ṣe kọlù sàlámà ó tún pàṣẹ àlàáfíà ni ó bá sì lọ jẹ́jẹ́ ó lọ àfin rẹ̀ jẹ́jẹ́ wọn ò mà tí ì sìn kankan fẹ́yìn tẹ́ẹ̀dẹ́ ń pariwo lórí bóbá rí ẹ̀sìn parí lú ẹ̀sìn parí lẹ́ni ọlọ́run inú àyìn àtọ́ba táwa lẹ́ni ọlọ́run ìjọ ẹ ti ń bú ọba yìí wọn ẹ̀ tí ìbú ẹ wo ọwọ́ tí ọba ra ṣe nísìnyí tẹ́ wé tí ń kéèkì báyìí ọba kàn fún àwọn nǹkan ní ó kù wọ́n lẹ́jọ́ lẹ́tà lásán ẹgbẹ́ tí ń kéèkì nísìnyí àbá íńtẹ́ẹ̀sì ṣeun ní wèrè ọmọ Yorùbá tv tí Yorùbá wì tí ń wọ̀nù tí ń sọ tí ń kọ́ni fọ́ba yìí tí ń sọ pé ẹni rányàn lẹ́wọ̀n kíní kan yóò ba ẹnu tó fi sọ báwọn yóò ba ẹnu ẹ̀ ọmọ àkẹjátijàti yóò ba ẹnu tó fi sọ báwọn tó fi sọ pé ọba ṣe kíní kan lójú rẹ̀ ọ̀hún bí ọba nu ọbẹ̀ tí ìsìn kan ní ìsìn ẹ wá dùn tẹ́yìn tí ń ṣe fọ́ba yẹn tí gbogbo yóò jáde Facebook tẹ́ máa bú ọba ẹ pé ọba lọ́ba kèfèrí kò sí tẹ́ ẹ pé ọba ẹ pé bọ́n fẹ́rẹ́ àwọn náà kí lọ́ba ṣe ọba tí ìsìn kan nínú ọba àtẹ̀yìn táwa lẹ́ni ọlọ́run ní ọba Gandhi ẹnìkan ní yorùsẹ́ńbù àgbà ẹran òbúkọ ọ̀tán ẹnìkan ní ẹ̀gbọ́n wọ́n máa mú yín sọ́wọ́ àwọn fáàsì mi máa wọ́n ní mọ̀ pé ẹ̀ ń ṣeré ni wọ́n á mú yín sọ́wọ́ omi ò sí mbẹ̀ ẹ̀ tètè delete ẹ o wàláì mi níbí jà yín wàláì wọ́n ní mọ̀ pé bóyá fáǹsì wa ní àjọ wà ní o wọ́n á mú yín sọ́wọ́ o ẹ̀lùkú wọ́n á mú ẹ sọ́wọ́ o àwọn fáàsì mi á mú ẹ sọ́wọ́ o wọ́n ní mọ̀ bóyá wọ́n mọ̀ pé àgbà fáǹsì mi ní ẹ o ọ̀bọ̀ yìí Jamiu Zainabu wọ́n ní mọ̀ pé àgbà fáǹsì mi ní ẹ wọ́n á mú ẹ sọ́wọ́ àwọn fáǹsì mi wò ó tó máa ya abo ẹ̀ ń bẹ̀ yẹn so wọ́n ní mo jọ àgbò búkọ ṣé mo jọ búkọ lóòótọ́ ìdá èrè sẹ́ ń bú òbúkọ ọmọ kan ló ní mo jọ yẹn gidi so gbogbo yín tẹ̀ ń bẹ ọba ẹ̀fọba Gandhi ilẹ̀ ìmáàmù yín ní kẹ́ ẹ bẹ̀ tọ́lá
àtẹ̀yìn tẹ̀ ń gbè lẹ́yìn ẹni kẹ́ ẹ bẹ ara yín kẹ́ ẹ lọ tọrọ àforíjì síwájú ọlọ́run kọ́lọ́run kó lè yá fi kó wá yín. ṣé n sọ fún yín pé àwọn èèyàn máa ẹ dákun ẹ wo ẹni yẹn Jamiu Zainabu yẹn ń ṣeré ni ẹ dákun ẹ̀yin fans mi èèyàn wa náà ni o ẹ má mú sọ́wọ́ ẹ dákun ó ń ṣeré ni o aláwọn fans mi á mú yín sọ́wọ́ mo sọ fún yín mi tí mo ti di star àbí mi kì í ṣe star ni Mr. Adébáyọ̀ mo ti di celeb àwọn fans mi á mú yín sọ́wọ́ gidi we are just joking à ń ṣe náà ni Ọlọ́run kó ṣe wá ní star kó ṣe wá léèyàn kó ṣe wá léèyàn kó ṣe wá léèyàn nu ayé kó má ṣe wá lẹ́rú ayé kó má ṣe wá ní yàwá wò kó ṣe wá ní orí àpèsìn ti dáadáa kó wọlá bó ti ṣe ọba wa Gandhi kó ṣe tiwa náà nírọ̀rùn. So ọba ò bá ìmáàmù jà o ẹ má bẹ ọba mọ́ ìmáàmù yìí ni kẹ́ ẹ bẹ o kó lọ yanjú tó bá ní kó yanjú ọba ti sọ̀rọ̀ àwọn tí ọba lè ti jújù láyé nínú àwọn àfà bàbá Mudiru Markaz ọba sì ti tijú wọn ó ti sọ fáàkì fún Mudiru torí Mudiru náà ni wọ́n ráwọn èèyàn wá bá ọba Gandhi àwọn rábítà Mudiru nìkan kọ́ o gbogbo àwọn rábítà ni wọ́n rán yàn wá o tí wọ́n ní Mudiru nìkan yẹn gbogbo yẹn tún ní kẹ́lẹ́ kan ẹ má mú Mudiru wá sọ́wọ́ àwọn rábítà tí wọ́n rán àwọn délégéètì wá àwọn bàbá ṣúgà Akéwùgbà Gold bàbá Gandhi ti sọ fún wọn pé òun àtọ́ tọ́lẹ̀ àmọ́ tọ́lẹ̀ ó ní ìbí gbọ́ tọ́lẹ̀ mọ́mọ́ tọ́lẹ̀ ò lè sanwó tèmi ẹnu mímọ́ ti fẹ́ owó táwọn fáǹsì mi ń fún mi ó ti tó mi àwa ti yàwá yìí àtúwá kọ́lá kí mọ̀ tọ́lẹ̀ fún mi ní 1 million lọ́la mo fi àná Muhammad búra 1 million lọ́la wàláì tàláì ń gba owó tí n bá tún wá dórí Facebook ń tún sọ ọ̀rọ̀ bọ́ọ̀ tó ṣe jẹ́ pé mọ̀ tọ́lẹ̀ láàníkọ́ ọbẹ̀ wéèsì owó nù tó bá fún mi lówó mi máa ń sàmọ̀tẹ́kùn àbí kàbí sanra àbí kàbí kan ti ń jẹ́ kí n fẹ́ tó kàbí sanra yẹn náà mò ń bọ̀ fún gbé tó bá dé sóun náà mo sì ń ọlọ́run tí ọ̀rọ̀ sì ń bọ̀ lórí kàbí sanra náà a ti wọ́nu àmọ̀tẹ́kùn tiẹ̀ fídíò lè mọ́ dọ̀dọ̀ ó sì lè dọ́dọ̀ kó o pé wẹ̀ òun fẹ́ bí àwọn ronú sí torí mi ò bu mọ̀kàn wọ́nu ẹ̀ pé tọ̀ ohun tí mo bá ṣe kí ẹ̀rántí ọjọ́ ọ̀la rẹ̀ nísìsiyìí tẹ́ wá ń bẹ yọ mo rí fídíò tí kíní náà ń ṣe kíní wọ́n ti ń pè àmọ̀tẹ́kùn náà ṣe tó ń bẹ ọba kí lẹ̀ ń bẹ ọba fún sẹ́ ìmáàmù ní kẹ́ ẹ bẹ̀ àti ẹ̀yin bloggers tẹ̀ ń ran kíní ẹni sàn ẹ bẹ̀rẹ̀ ayín ẹ bẹ àwọn tí wọ́n ń tọ́kù sọ́bọ̀ láti ta náà kí ìmáàmù tiẹ̀ jáde mú balẹ̀ kó tọ̀ ó ní gbogbo ẹ̀yin tí mufti wo ẹ dákun ẹ bá ń fi ọba Ògbómọ̀ṣọ́ lẹ̀ mi ò rán yín sẹ́ ẹ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ kàbí sára mi ò rán ẹ ń ṣẹ́ àtọ̀tẹ́kùn Oòduà mi ò rán ẹ ń ṣẹ́ gbogbo àwọn tí wọ́n fi yín jíṣẹ́ ẹ tiẹ̀ sọ wáyé pé ẹ rán wọn ń ṣẹ́ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rùn kéyìn náà wá bẹ̀rẹ̀ yín ní tó bá ní ẹ ṣe ẹ lọ ṣe lọ bá wọn fa tí ẹ fẹ́ gbọ́ wàláì tàláì tẹ́ ẹ̀ bá ṣe tó bá ní kẹ́ ẹ ṣe pé ẹ lọ yanjú fámìlì òun ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo táwọn tó ń bẹ ọba yẹn fíìmù ni wọ́n ń kàn fẹ́ àwọn kan náà ẹ̀kàn fẹ́ ṣàṣe láìvù kẹ́yìn náà kàn tiẹ̀ wò pé tọ̀ òyà díà àánà wà ń bẹ̀ ọlọ́run gbọ́ so àbádẹ́ ń dúró déjọ́ sẹ́ẹ̀tì wá wò ẹjọ́ kóòtù on the 20 kíní on the 12 náà kan lọ́pọ̀ December 12 ó dé tán yóò dé bá wa ṣẹ́wárí àbáwá ti wà yìí kò síbi tí ẹjọ́ yẹn fẹ́ gbà dé tí ò ní pè àwa tí ò ní dùn sí àní kílé ẹjọ́ ní Ìmáàmù Tọ́líà lọ́kọ́ onímọ̀ mọ́ṣáláṣí ní wọ́n tún dùn kí ni wọ́n fẹ́ dùn sí ni pé torí ìmáàmù ọba ti ìmáàmù tọ̀dọ̀ ti already ọba ò sì lè yọ ìmáàmù Habibullahi mọ́ ní tiẹ̀ náà torí ìmáàmù Habibullahi fi wà lò ìbẹ́ ìmáàmù Habibullahi ọmọ kéwù tó Tọ́líà ẹ jẹ́ kí ìmáàmù Tọ́líà máa ru kéwù tí wọ́n kí àfà Habibullahi ó sì máa maintain wa wọn káwá wọ ẹni tí ó jẹjà náà méjèèjì
Mọ̀mú Tọ́lá doctor the third storage kí ni ẹ gbàgbé ẹ gbogbo wa la ní tough background aláàtà alàlìhànsán inú iná dáhàd lámúyẹ kúnnú ṣe amọ̀dẹ̀kúra kò sẹ́nìkan tí yóò burú fún kó tó dáa fún èyí tí mọ̀mú ta ṣé dákun gbà tí mọ̀mú ta lára wọn ti tiẹ̀ ti ní mọ́tò méjì how many years lẹ́yìn bẹ̀rẹ̀ sí ní lówó lọ́wọ́ gan nígbà tó mọ̀ sọ àmọ̀rí bẹ́ẹ̀ ti rí gbogbo ohun tí mi ò láìkì nu ẹ jẹ́ ká dáwọ́ ká dá kinní kan ká ṣe ọ́ dá sọ́rọ́ wa Mọ̀mú Tọ́lá ọlọ́run kò fi gbọ́ lọ́kàn balẹ̀ o mo bẹ̀ lọ́run fún yín Mọ̀mú Tọ́lá ọlọ́run kò kàn yín máa ń ṣe o kò kàn yín máa ń ṣe ni pé tẹ bá rí pé ogun tẹ gbé sọ́wọ́ yìí kì í ṣe ogun ológun wàhálà ẹ̀ tètè gbé lẹ̀ ọlọ́run kọ́ yín máa ń ṣe nù tọ́gbọ́n lóòótọ́ ẹ sì rò pé ìmáàmù yìí mi kọ́ ló tọ́ sí o ẹ má wo tàwọn tí ń support yín mọ́ ẹ ro láìbù yín ẹ ro tàwọn ọmọ yín ẹ sì ro ohun tó kù tẹ́ fẹ́ lò láyé ẹ ro benefit àmọ́ yín náà tó fẹ́ jẹ́nu ayé pé ọmọ mi sì lè padà ní nǹkan kan o. àbá kan sọ̀rọ̀ wọ́n ní wallahi tallahi summa billahi if Tọ́lá go to his family house today and the Ayilara family confirm him as their own bona fide son wallahi I will follow him but if not kí ọba Saudi kó wá s'Ògbómọ̀ṣọ́ ó tọrọ ni wallahi tallahi èmi náà ń búra ló kọ Ọlọ́run tí ìmáàmù Tọ́lá tó bá lọ sí inú ilé yẹn tí àwọn Ayilara bá kọ̀ǹfàmù ẹ̀ fún ọba wípé ọmọ wa ni àti gbà á tí ọba sì ní pé tọ́ wọ́n lọ́mọ àwọn ni wàláì tàláì á gbà fún Mọ̀mú Tọ́lá ń ṣe fídíò fún Mọ̀mú Tọ́lá ń bí. Wọ́n ló wá bọ̀ wá rí pè mí pọ́tò pè ó rà ní wàá rà ní àwọn àmì lálẹ́ táìmù pè mí tó bá ti ń bọ̀ kò ṣe òmù nǹkan ọ̀gbà tó ń bọ̀ lálẹ́ àbí sí wàhálà òrìṣì ni wọ́n ọlọ́mọ tó ń wá táwọn ọmọ tó ń gbé kí náà lè fẹ́ kó sì dànù ó kéjàre orí ẹ̀ pé báńkì àwọn ìyàwó ẹ̀. mo kí bàbá mi àgbà Samatu Sheikh Shakirullah Muhammad Al-Awwal Òkìkíọlá bá ń pariwo ṣe fún bàbá àwọn transformer ti àánú àdúrà bàbá ti gbà àdúrà bàbá oníkèké ti gbà dáadáa kí Ìmáàmù Tọ́lá kó lọ sí ilé wọn sẹ́ kó wá kí wọ́n wá kọ̀ǹfàmù ẹ̀ pé ọmọ wa ni wàhálà yà tẹ̀lé kí láàbí kí ló kàn wá ṣé iṣu tó bá wọ èmi ó bá bọ́lẹ̀ mo lè wọ ni Ọlọ́run gègé ni kàn gbà fún náà kàn gbà fún ìrìn kírun nínú mọ́sájú ọjà gbó níbo ọ̀run ìrún ò lè ká mi mọ́ bẹ́ẹ̀ tó wá sì ká mi mọ́ bẹ́ẹ̀ gan-an wà lọ́ọ̀kì ni. tí Ìmáàmù Tọ́lá ó bá júwe ẹni Ọlọ́run ẹ jẹ́ kí n sọ eléyìí kí n tó lọ ẹ jẹ́ á wo ọba Sanusi Lamido Sanusi Lamido nígbà tí wọ́n yọ tó ìmáàmù náà sì ni ojú ẹni Ọlọ́run kò mọ lọ́kọ́ tí ó lọ ní fúnra wọn ni wọ́n pè padà tí ìmáàmù so sábìsì yẹn ló sọ lọ tẹ́lẹ̀ tí Ìmáàmù Tọ́lá tí wọ́n bá ṣe ìṣe pé tọ́ Ọlọ́run ìwọ ni mo ọwọ́ ẹ̀ ni mo wà o wàláì tàláì bí wọn ò bá pọ̀ wọn l'Ógbómọ̀ṣọ́
ibi tí wọ́n tún lọ ó lè padà ju ọlá tí wọ́n rí ń bẹ̀lẹ̀ padà wá ju ọlá tí wọ́n rò bá wọn rí nínú lórí kíní ń lọ torí pé mi ò mọ yín tí ọlọ́run mo bá rí ìmáàmù táwọn kan sá fún táwọn fẹ́ jẹ pé ibo ìmáàmù ń jẹ́ o tàìsí mọ́ tí wọ́n wì kọ́ bá aláwọn bàbá wa kan tí wọ́n ní mọ́tà tí wọ́n gbé lẹ̀ pé èmi ò ráyè máàmù o tí wọ́n kọ́ tí wọ́n gbé lẹ̀ àfáàsì ni wọ́n tí wọ́n sì máa ń bẹ agbáyà wọ́n lọ́mọ kírun bẹ̀ wọ́n lọ́mọ kírun bẹ̀ wọ́n lọ́mọ kírun bẹ̀ yẹn nìkan wá bẹ̀ a jẹ́ pé ọlá tí iyì tí ipò yẹn bùkú Ìmáàmù Tọ́lá ó lágbá iyì yẹn Ìmáàmù Tọ́lá ò fẹ́ rí iyì rẹ rí Ìmáàmù Tọ́lá ti wá wò bóyá tí n bá kú ń bẹ̀ irú iyì ń ṣé mo lè rí irú ẹ̀ mọ́ wàhálà ẹ̀ tó lè rí ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ tátún ni. ètò ẹ̀rọ pé Ọlọ́run lè ṣeun pé ẹ bá kú ń bẹ̀ iyì yẹn wàláì àṣì ẹlẹ́pàtà tó ń rí tó ju iyì tẹ́ ẹ rí ní orí ipò ìmáàmù yẹn lọ tẹ́ ẹ bá kú ń bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o. àmọ́ nǹkan ti bàjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ọdún mẹ́ta tí Ìmáàmù Tọ́lá lò yìí nǹkan ti ṣe àsìkò náà ni àwọn ọkọ àtìyàwó mi wọ́n ti jàtúká ọdún mẹ́ta yìí ọdún mẹ́ta náà ó ní ẹ̀gbọ́n àtàbúrò mi ò jọ ọmọ ìyá ti ṣe kí ni ó ti pín ọdún mẹ́ta yẹn ni àfáà mi mọ́tò tó fi tí àwọn ẹtí tọ́lọ́run sáà náà tọ́ra wọ́n ti fọ́ gíláàsì láàrin ọdún mẹ́ta àfáà mi ò lè gbàgbé ọdún mẹ́ta l'Ógbómọ̀ṣọ́ bí àwọn nǹkan ò ti lé táwọn kan sọ pé bàtà kí mọ̀ tó dé àwọn mú gbó ni nígbà tí wọ́n mú dé làwọn ò mú gbó mọ́ nígbà tí wọ́n mú gbó mọ́.